أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم. Adápẹ́ fọ́lọ́run ọba tí ó kádàrá pé a tún máa tún ìjókòó pẹ̀lú àwọn Shaykh wa tí wọ́n wà lórí ìkàlẹ̀. Alhamdulillah, ní àwọn ọ̀sẹ̀ tí ó kọjá ó bá wa sọ̀rọ̀ lórí kí ni àwọn nǹkan tí ó lè jẹ́ kí mùsùlùmí jáfáfá, lórí pé how can a Muslim be productive. Lágbára Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run a máa sọ̀rọ̀ lénìí lórí kí ni nǹkan tí a ti palẹ̀mọ́ fún ọ̀la, àti pé kí ni nǹkan tó yóò yẹ kí àwa mùsùlùmí palẹ̀mọ́ fún ọ̀la wa, fún ọ̀la bí Ọlọ́run ṣe sọ nínú àyá ẹ̀kọ́ nínú Kùránì ní pé ẹ̀yin mùsùlùmí ẹ wo nǹkan tí ẹ ti palẹ̀mọ́ fún ọ̀la, walitansu nafsu ma qaddamat ligadi, ní pé kí lẹ àti palẹ̀mọ́ fún ọ̀la o. Inshallah àti wà pẹ̀lú àwọn Shaykh wa tí ọmọ bá wa máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí ó yẹ kí mùsùlùmí mọ̀, ó yẹ ká mọ̀, ó yẹ káwọn ọmọ wa mọ̀, ó yẹ káwọn òbí wa mọ̀. Tó ń pé bá ṣe ń rí pé ojoojúmọ́ làwọn èèyàn ń lọ ń kọjá lọ ń kú lójoojúmọ́, táwọn náà ń lọ sí sàárè wọn, táwọn náà ń fojú rí, táwọn náà ń táìpì inna lillahi wa inna ilaihi raji'un, ó yá lọ́wọ́ wa bàjẹ́. Kí àwa náà ọjọ́ kan náà á pé wa pé àwa náà máa lọ. Kí ló yẹ ká mọ̀, kí ló yẹ ká palẹ̀ mọ́, kí ló yẹ ká mú lọ dọ́dọ̀ Ọlọ́run. Ṣé tá a bá lọ báyìí sìn, ṣé kí ló yẹ kí a mú lọ? Òun náà ni àwọn Shaykh wa wọn bá máa ṣàlàyé lénìí lágbára Ọlọ́run. Shaykh, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Barakallahu fikum. Àmín wa fikum ya Shaykh. Alhamdulillah, àwọn viewers wa àwọn sálámù sí inshallah, wọ́n ti ṣetán báyìí pé a fẹ́ gbọ́ látọ̀dọ̀ yín lórí àwọn hayyakumullah kọ́ wa lénìí lágbára Ọlọ́run. Inshallah láì má gbà àsìkò a máa ní kí ẹ̀jẹ̀ kẹ́ bá bẹ̀rẹ̀ támọ̀nì ní ìfàdùn ya Shaykh. Alhamdulillah wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba àlékiọlá, ọba ọ̀kan ṣoṣo. Alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala. Ọba tó dá ìṣẹ̀mí, ọba tó dá ikú, liyabluwakum ayyukum ahsanu amala. Kí Ọlọ́run bá lè máa fi dán yín wò, talenti ó ń dá jùlọ, akhlasukum amala, talenta máa ṣiṣẹ́ nítorí t'Ọlọ́run ọba ní gbogbo ìgbà. Ọlọ́run ọba tí ó dá wa ọmọ ẹ̀dá ènìyàn, ó ń dán wa wò pẹ̀lú dídá wa. Ọlọ́run ní walanabluwannakum bishay'in minal khawfi wal ju'. Ọlọ́run a máa dán yín wò bishay'in minal khawfi wal ju' pẹ̀lú ìbẹ̀rù àti ebi, wa naqsin minal amwali wal anfusi wath thamarat. Nínú tá máa fi dán yín wò àdínkù nínú àwọn èso, àdínkù nínú dúkìá. Wa bashiri sabirin, ẹ fún nírò dùnnú àwọn olùṣe sùúrù. Alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un. Àwọn tó jẹ́ wípé tí àdánwò kan bá ṣẹlẹ̀ sí wọn, ohun tá máa jáde lẹ́nu wọn náà ni pé ọ̀dọ̀ Ọlọ́run ọba láti wá, ọ̀dọ̀ ẹ̀ náà sì ni a máa padà sí. K'Ọlọ́run ọba kó fi ẹnìkọ̀ọ̀kan wa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa. Al-Islamu dinun wal hayat. Gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ wípé Islamu wa ẹ̀sìn ni, hayatun ìṣẹ̀mí náà sì ni. Ló fi jẹ́ wípé Islam tí Ọlọ́run bá fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tó jẹ́ pé òun náà l'Ọlọ́run bá fi rán àwọn ànábì tí wọ́n ti wá ṣáájú ànábì Muhammad sallallahu alaihi wasallam, ẹ̀sìn ni, ètò ìgbésí ayé sì ni. Ma taraka shay'an illa waddahahu linnas. Islam ò fi nǹkan kan sílẹ̀ min shu'uni hayatina wa mamatina, nínú tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀mí tá ń ṣe lọ́wọ́ àti lẹ́yìn ikú wa, illa bayyana dhalik, àyàfi kó ṣe pé Ọlọ́run bá ti ṣàlàyé ẹ̀. Ọlọ́run bá ní wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim. Ọlọ́run bá ní ìwọ ànábì sallallahu alaihi wasallam, a sọ tírà kalẹ̀ fún ẹ kó bá lè ṣe àlàyé ẹ̀ lẹ́kùn tó yékéyéké fún àwọn ọmọ ẹ̀dá ènìyàn. Ọlọ́run bá rán ànábì Muhammad sallallahu alaihi wasallam láti lè jẹ́ alálàyé lórí gbogbo nǹkan. Li alla yakuna linnasi hujja, kó má bàa jẹ́ wípé lọ́jọ́ gbéǹde àlìkìyámọ̀ àwọn èèyàn á ní excuse iwájú Ọlọ́run ọba àlìkìọlá pé ìwọ Ọlọ́run ọba àlìkìọlá ò sọ fún wa ni. Ballagha risala, ànábì ó mú dé ògóńgó iṣẹ́ t'Ọlọ́run ọba àlìkìọlá tó fi rán. Wa addal amanata, àmánà t'Ọlọ́run ọba fi sí ọwọ́ ànábì sallallahu alaihi wasallam. Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ iṣẹ́ yìí tó pé.
ló fi jẹ́ pé inú iṣẹ́ tí ànábì sallallahu alaihi wasallam ń jẹ́ fún wa òun náà ni ọ̀rọ̀ rẹ̀ tó wá láti ọ̀dọ̀ ibn umar radiyallahu anhu tó ní kun fi dunya ka'annaka gharibun wa 'abiru sabil ó ní máa bẹ́lẹ̀ ayé gẹ́gẹ́ bí arìnrìn àjò gẹ́gẹ́ bí àjòjì àbí gẹ́gẹ́ bí arìnrìn àjò nígbàtí ibn umar tó fẹ́ ṣàlàyé hadithi ó ní túmọ̀ náà ni wípé idha asbahta fala tantadhir al-masa ọjọ́ tó lọ́wọ́ bá fún ẹ láǹfààní pé kò di àárọ̀ kùtùkùtù lé ayé má retí pé ó máa dìrọ̀lẹ́ ọjọ́ náà o wa idha amsayta fala tantadhir as-sabah ọjọ́ tó lọ́wọ́ bá fún ẹ ní àǹfààní wípé kò lẹ́lẹ́ sílé ayé má retí pé dandan o gbọ́dọ̀ di àárọ̀ ọjọ́ kejì wa khudh min sihhatika li maradika àsìkò tó bá ní àlàáfíà lò dáadáa láti fi ṣe àǹfààní fún àsìkò tí ò ní àlàáfíà wa min ghinaka li faqrika ìgbà tó bá ní ọrọ̀ lò dáadáa ṣáájú ìgbà tí ò ní sí ọrọ̀ mọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ mi pé ightanim khamsa qabla khams ànábì sallallahu alayhi wa sallam ó ní ẹ mú àǹfààní látara nǹkan márùn ṣáájú kí nǹkan márùn kan tó dé wá bá yín hayataka qabla mautika ìgbà tó ń ṣẹ̀mí ṣàǹfààní látara ẹ̀ ṣáájú kíkú tó dé wa ghinaka qabla faqrika ìgbà tó ní owó lọ́wọ́ ṣáájú ìgbà tó ní mọ́ wa sihataka qabla maradika ìgbà tó ní àlàáfíà ṣáájú ìgbà tó máa dàgbà wa shababaka qabla haramika ìgbà tó jọ̀dọ̀ ṣáájú ìgbà tó máa di ogbó wa faraghaka qabla shughlika ìgbà tó ní àsìkò ṣáájú ìgbà tó jẹ́ wípé ọwọ́ ẹ̀ á kún tí ò ní sí àsìkò fún ẹ eléyìí jẹ́ nú àlàyé tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ti ṣe fún wa nínú tí ọlọ́run ọba àlékè ọlá tó fi rán ànábì Muhammad sallallahu alaihi wasallam tí a bá sì wo àkọlé wa lórí ọ̀rọ̀ tí a fi ń bára wa sọ̀rọ̀ lénìí madha qaddamta li nafsika kí ló ti tì síwájú di ọjọ́ ọ̀la rẹ̀ ọlọ́run sọ fún wa nínú al-Qur'anil Karim ó ní ya ayyuhal insan innaka kadihun ila rabbika kadihan famulaqi ọlọ́run ní rí ọmọ èdè ènìyàn innaka kadihun ila rabbika kadihan famulaqi ó ń dààmú láti pàdé ọlọ́run ọba rẹ̀ tó bá jí láàárọ̀ wàá máa bẹ lọ́hùn kó dálẹ́ ó tún dálẹ́ àwọn àsìkò kan ti kú ònú ìgbésí ayé ẹ náà nìyẹn famulaqi ọlọ́run ọba ló ń tọ̀ lọ báyìí wàá sì pàdé ọlọ́run ọba famma man utiya kitabahu biyamini fasawfa yuhasabu hisaban yasira ẹni tó bá ṣe pé nílé ayé títí ẹ̀ ó gbélé ayé ṣiṣẹ́ olóore irú ẹni bẹ́ẹ̀ wọ́n á fún ní tírà rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún lọ́jọ́ gbèǹde àlìkìyàmà fasawfa yuhasabu hisaban yasira ìṣirò tọ́lọ́run bá ṣe fúnrú ẹni báyìí á máa jẹ́ ìṣirò tó rọrùn kọ́lọ́run bá kó má ṣe ìṣirò wa ní ìrọ̀rùn jọ́ gbèǹde àlìkìyàmà fasawfa yuhasabu hisaban yasira wa yanqalibu ila ahlihi masrura irú ẹni báyìí á wá lọ bá wọn ará ilé rẹ̀ lẹ́ntínú rẹ̀ ń dùn wa amma man utiya kitabahu wara'a dhahri àwọn ẹni kejì látara ṣe aburú tí wọ́n ti síwájú àwọn àgbà ìwé wọn pẹ̀lú ọwọ́ ẹ̀yìn ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n á ti ọwọ́ òsì wọn báyìí wọ́n á ti bọnú kún wọn á wá jáde ní òdì kejì wọ́n á wá fi tírà wọn lé ọwọ́ wọn fasawfa yad'u subura irú ẹni bẹ́ẹ̀ a máa kígbe pé orí ibú o orí ibú o orí ibú o wayasla sa'ira àtúwà wọ iná ọlọ́run ọba àlékiọlá innahu kana fi alihi masrura ọlọ́run nítorí pé irú àwọn ẹni báyìí nígbà wà nílé ayé wọ́n gbádùn nílé ayé ni wọ́n ti gbàgbé ọ̀run innahu dhanna an lan yahur irú àwọn ẹni báyìí wọn ò ti ẹ̀ ronú pé ńjọ́ kan wà táwọn máa pàdé ọlọ́run ọba àlékiọlá bala inna rabbahu kana bihi basira tó sì ṣe pé gbogbo ohun tí ọmọ ẹ̀dẹ́ èèyàn ń ṣe nílé ayé ọlọ́run ọba rẹ̀ ó wò ó báyìí ni ماذا قدمت لنفسك ماذا قدمت لمثل هذا اليوم kí ni tó ti tì síwájú di ọjọ́ ọ̀la rẹ̀ kí ni tó ti síwájú dérú ọjọ́ tí à ń sọ̀rọ̀ nípa èyí ayahsabu al-insanu an yutraka suda ọlọ́run bá ń sọ fún wa pé sọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ń rò nínú ọkàn rẹ̀ an yutraka suda la yumaru wala yunha pé ọlọ́run ọba kọ̀ fi sílẹ̀ ilé ayé ni ọlọ́run ò ní pa láṣẹ pé ó yá máa ṣe eléyìí má ṣe àwọn eléyìí ṣé ohun tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ń rò nìyẹn ni ọlọ́run bá ní kò rí bẹ́ẹ̀ o ayahsabu al-insanu an yutraka suda ṣọ́mọ ẹ̀dẹ́ èèyàn rò pé Ọlọ́run bá kọ pa òun ti ní kò rí bẹ́ẹ̀ o jàmá mùsùlùmí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi Anas bin Malik radiyallahu anhu anna rajula ata nabiyya sallallahu alayhi wa sallam faqala mata sa'a
arákùnrin kan dé ọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam jọ́ kan ló bá ń béèrè pé rí òjíṣẹ́ Ọlọ́run ọba mọ́ta sáà ìgbà wo gan ni alùkìyámọ̀ máa dé wailak ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kí ni ṣe rí ìwà arákùnrin madha wa ma a'dadta laha kí ni tó ti pèsè kalẹ̀ di ọjọ́ gbéǹde alùkìyámọ̀ mọ́ta sáà ọjọ́ wo gan lálùkìyámọ̀ èyí tó fẹ́ dé yas'alunaka 'ani sa'ati ayyana mursaha Ọlọ́run ní ìwà ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn máa bí ẹ nípa pé kí ni ìgbà wo gan ni ọjọ́ gbéǹde alìkìyàmà qul innama ilmuha inda rabbi fi kitabe sọ fún wọn pé ìmọ̀ ọjọ́ yìí gangan ọ̀dọ̀ Ọlọ́run ọba ló wà o inna Allaha indahu ilmu sa'a Ọlọ́run ní dájúdájú ìmọ̀ alìkìyàmà yìí tá à ń sọ nípa èyí ọ̀dọ̀ Ọlọ́run ọba àlekíọlá ló wà Ọlọ́run ọba nìkan ló mọ pàtó ìgbà wo ni ọjọ́ yìí máa jẹ́ inna Allaha indahu ilmu sa'a wa yunazzilul ghayth wa ya'lamu ma fil arham òun lọba tí máa ń sọ̀jò ọba tó sì mọ kí ni tó ń bẹ nínú ipò bí obìnrin tó lóyún sínú ni wa ma tadri nafsun madha taksibu ghada ẹ̀mí kan ò mọ tá a máa ṣe lọ́la wa ma tadri nafsun bi ayyi ardin tamut ẹ̀mí kan ò sì mọ ibo ló máa kú sí ní ọ̀la kọ́lọ́ọ̀ba àlékiọlá kó fi kú rẹ̀ pa wá kó sì jẹ́ ká kú sórí Islam Ànábì sallallahu alaihi wasallam sọ fárákùnrin pé madha a'dadta laha ọjọ́ kí ni tó pèsè kalẹ̀ di ọjọ́ gbéǹde alìkìyàmọ̀ arákùnrin bá sọ wípé ma a'dadtu laha illa anni uhibbullaha wa rasula ó ní mi ń pèsè nǹkankan kalẹ̀ tó ju wípé mo nífẹ̀ẹ́ Ọlọ́run ọba mo sì nífẹ̀ẹ́ òjíṣẹ́ lọ sallallahu alaihi wasallam ohun tárákùnrin pèsè kalẹ̀ nìyẹn òun náà sì ló lórí nǹkan téèyàn lè pèsè jọmọ́ Ọlọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni sọ fáwọn èèyàn pé tó bá jẹ́ ń tòdodo ẹ bá nífẹ̀ẹ́ Ọlọ́run ọba ẹ tẹ̀lé mi ànábì Muhammad sallallahu alaihi wasallam yuhibbukumullah wa yaghfir lakum dhunubakum tẹ́ bá ti ń tẹ̀lé mi Ọlọ́run ọba máa tàtàrí á nífẹ̀ẹ́ yín á sì ṣàforíjì fún yín gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ń ṣẹ̀ pátápátá kọ́lọ́run ọba kó má ṣe foríjì ẹnì kọ̀ọ̀kan wa ya ikhwatal islam madha a'dadtum lidhalika al-yawm kí lẹ ti pèsè kalẹ̀ di ọjọ́ gbèǹde alìkìyàmà wa ma a'dadtu laha ana bi nafsi èmi náà gan kí ni mo ti pa léṣe kalẹ̀ minal a'mali salihah nínú àwọn iṣẹ́ olóore kọ́lọ̀ ọba àlékiọlá kó má ṣe fi wá ṣe kòǹgẹ́ dáadáa àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí Anas ṣe sọ innaka man ahbabta yawmal qiyamah ó ní ànábì wá sọ fárákùnrin wípé wà á máa bẹ pẹ̀lẹ́ tó nífẹ̀ẹ́ lọ́jọ́ gbèǹde alìkìyàmà arákùnrin tí lóhun nífẹ̀ẹ́ Ọlọ́run ọba òun sì nífẹ̀ẹ́ òjíṣẹ́ sallallahu alaihi wasallam ànábì ní àwọn tó nífẹ̀ẹ́ iná ni wàá máa bẹ pẹ̀lú ní ọjọ́ gbèǹde alìkìyàmà kọ́lọ̀ ọba kó jẹ́ káwa náà ká lè máa bẹ pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam faqulna wa nahnu kadhalik Anas ní a bá sọ wípé àwa náà bárakùnrin ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run tó nífẹ̀ẹ́ òjíṣẹ́ àwa náà nífẹ̀ẹ́ o ànábì sallallahu alaihi wasallam ó sọ pé qala na'am ó ní bẹ́ẹ̀ ni gbogbo yín náà lẹ́jọ́ máa bẹ pẹ̀lẹ́ntẹ́ nífẹ̀ẹ́ lọ́jọ́ gbéǹde alìkìyàmà fafarihina yawma idhin Anas ní jọ́ta ń sọ yìí ọjọ́ ìdùnnú ni o ọjọ́ ìdùnnú ni jọmọ́ basharahumun nabiyyu sallallahu alaihi wasallam Ànábì sallallahu alaihi wasallam fún wọn ní ròdùnnú bil janna pẹ̀lú àlùjánnà li'anna an-nabiyya sallallahu alaihi wasallam qad ghafara Allahu lahu ma qaddama min dhanbihi wa ma ta'akhkhara gbogbo ẹ̀ṣẹ̀ tánàbí iṣẹ́ Ọlọ́run bá ti foríjì ó sì ti promise ànábì ní àlùjánnà táwọn náà bá wá ń bẹ pẹ̀lú ànábì ó túmọ̀ sí pé ọmọ àlùjánnà ni wọ́n kọ́lọ̀n bá kó ṣe mi àti yé náà ní ọmọ àlùjánnà ọjọ́ tí a ń sọ yìí ọjọ́ tó ṣe pàtàkì ni wal haqiqatu annaka mas'ulu an nafsika wa tujza lima ta'mal fi dunya ohun tó dájú ni pé oníkálukú wa a máa pàdé Ọlọ́run ọba jọ́ gbèǹde àlìkìyàmà a máa pàdé Ọlọ́run ọba jọ́ gbèǹde àlìkìyàmà ìwánilẹ́mìí pa máa pàdé Ọlọ́run ọba ba'ithu min bawa'isi lil 'amali salih nínú àwọn nǹkan tí máa ń ti ní lọ síbi ká ṣiṣẹ́ olóore òun ni pé kó wà lọ́kàn wa gbogbo ìgbà pa máa pàdé Ọlọ́run ọba Ọlọ́run ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana Ọlọ́run ọba ló ń bẹ fún yín lára Ànábì Muhammad sallallahu alaihi wasallam àpèjúwe tó dáa jùlọ liman kana yarju Allaha wal yawmal akhira wa dhakara Allaha kathira Ọlọ́run ní àwọn wo ni àwọn tó jẹ́ wípé wọ́n máa ń ní àgbéǹlé hope nínú wípé àwọn apàdé Ọlọ́run ọba àti ọjọ́ gbèǹde àlìkìyàmà so nígbà tá a bá ti ń gbà wípé gbogbo iṣẹ́ tá a ń ṣe pátápátá Ọlọ́run bá máa sọ wá ní ẹ̀san rẹ̀ lọ́jọ́ gbèǹde àlìkìyàmà eléyìí á ṣe sábàbí
pé ká lè máa ṣiṣẹ́ olóore. Ọlọ́run bá sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ní suratu Tauba Quran chapter 9 ní verse 105. Ọlọ́run ní wa qul i'malu, Ọlọ́run ní ànábì bá mi sọ fún wọn pé i'malu, ẹ máa ṣiṣẹ́ olóore o. Wa sayara Allahu a'malakum wa rasuluhu wal mu'minun. Gbogbo iṣẹ́ tẹ́ bá ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ń rí, gbogbo ẹ̀ náà sì lòjíṣẹ́ ń rí, bẹ́ẹ̀ náà ni àwọn onígbàgbọ́ òdodo. Nígbà tó bá ń ṣiṣẹ́ tó dáa, wàá rí pé àwọn ẹni ire wọ́n á máa kí ẹ nídìí ẹ̀ pé ni'mal abed, ìwọ yìí ẹni dáadáa ni ẹ, ẹni dáadáa ni ẹ, gẹ́gẹ́ bọ́lá ọba ṣe máa ń kí àwọn ẹni ire. Ọlọ́run àwọn èèyàn á máa kí ìwọ náà pé àfà ẹ kú iṣẹ́ Ọlọ́run ọba o, ẹ kú dáadáa o, ẹ kú dáwà o, ẹ kú gbìyànjú o nígbà tó ń ṣe dáadáa. Kadhalika liman fa'ala as-sayyi'a, bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá ṣe aburú, àwọn èèyàn á rí o wípé ṣe aburú, kọ́lọ̀ ọba kó má ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ní dáadáa ṣe. Wa kama tadinu tudan, rí bó ní kálukú wa bá a bá ṣe sin lọ́wọ́n ọba sí, bẹ́ẹ̀ náà la ṣe máa gbẹ̀san o, torí pé béèyàn bá ṣe jẹ gbèsè bẹ́ẹ̀ ló ṣe máa san. Wa kama tazra'u tahsud, ohun tó bá ṣe, ohun tó bá gbìn ló máa ká. Èèyàn ò ní gbin àlùbọ́sà kó ká ẹ̀fọ́, gẹ́gẹ́ bí àwọn bàbá wa lẹ̀ Yorùbá, kọ́lọ̀ bá wa ṣàlékún dáadáa àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́nu wọn bí wọ́n ṣe máa ń sọ. Wa kama ta'mal tujza, bó bá sì ṣe ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe máa gbèrè iṣẹ́ rẹ̀. Faman ya'mal mithqala dharratin khayran yara, Ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ṣe dáadáa òun náà rí o, kódà kó kéré bí kòkòrò ọmọ náà gún. Wa man ya'mal mithqala dharratin sharran yara, ẹni tó bá sì ṣiṣẹ́ aburú nílé ayé bó kéré bí kòkòrò ọmọ náà gún, Ọlọ́run bá jẹ́ ó yé wa pẹ̀lú àwọn ẹni báyìí ńkọ́, àwọn náà rí tó bá di ọjọ́ gbéǹde àlìkìyàmà. Was-sa'atu haqqun wa hiya atiyatun, àlìkìyàmà yìí òdodo ni o, ohun tó sì máa dé wá bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa ni. Wa kullu nafsin tujza bima amilat, ẹ̀mí kọ̀ọ̀kan á sì gba ẹ̀san látara ohun tó ṣe níṣẹ́. Ọlọ́run ní wattaqu yawman turja'una fihi ila Allah, Ọlọ́run ní ẹ páyà ọjọ́ kan, wattaqu yawman, ẹ páyà ọjọ́ kan tó ṣe wípé a máa dá yín padà lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba ní ọjọ́ yìí. Thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun. Ọjọ́ tá ń sọ yìí, ẹ̀mí kọ̀ọ̀kan á kéré iṣẹ́ rẹ̀, wọn ò sì ní ṣe àbòsí sí. Kọ́lọ̀ ọba àlìkíọlá kó fi wá ṣe kòńgẹ́ dáadáa. Wọn ò ní ṣàbòsí sí wa lọ́jọ́ gbéǹde àlìkíyàmọ̀. Ohun tó tá a bá tì síwájú òun náà la máa bá pàdé. Nínú Suratu Nisa, Ọlọ́run bá ń sọ fún wa pé alam tara ila alladhina utu nasiban minal kitab, Ọlọ́run ní ṣé ẹ̀yin náà wò àwọn tó jẹ́ wípé a fún ní tírà Ọlọ́run ọba àlìkíọlá ni. Yud'auna ila kitabillah liyahkuma baynahum, àwa ń pè wọ́n lọ síbi pókè Quran ló ti dé yìí, ọ̀rọ̀ Ọlọ́run ọba náà ni, láti ṣàlàyé èyí tó wà lọ́wọ́ yín ni, kẹ́ ẹ máa fòfin Ọlọ́run ọba dájọ́. Àwọn ẹni tá à ń sọ thumma yatawalla fariqun minhum, Ọlọ́run lẹ́ẹ̀rẹ́ lómi tẹ́ bá ti pè síbi tọ́lọ́run ọba àlékiọlá ayarí ni o, wahum mu'ridun, wọ́n á ṣẹ́rí kúrò níbi tọ́lọ́run ọba àlékiọlá. Dhalika bi annahum qalu, àwọn ẹni nínú ìṣesí wọn òun náà ni pé wọ́n á máa sọ pé lan tamassana an-nar, kò sí tó ń jẹ́ náà ẹ̀yin àfà, ẹ má dẹ́rù náà bà wá o, illa ayyaman ma'dudat, béèyàn bá tiẹ̀ fẹ́ wọ́ná ṣèbí fúngbà díẹ̀ ni, tó bá sì ti jó tán kọ́ ó ti tán nìyẹn o. Wa gharrahum fi dinihim ma kanu yaftarun, Ọlọ́run ní irọ́ tí wọ́n ń pa fúnra wọn yìí ó ti tàn wọ́n pa, ó tàn wọ́n jẹ. Fa kayfa idha jama'nahum li yawmin la rayba fihi, Ọlọ́run ọba ní àwọn ẹni yìí ṣé wọn ò mọ̀ ni bó ló ṣe máa rí gan ní ọjọ́ táwọn Ọlọ́run bàbá tá a bá kó wọn jọ ní ọjọ́ kan tó ṣe wípé la rayba fihi, ọjọ́ tí ò sí iyèméjì ń bẹ ni o. Wa wufiyat kullu nafsin ma kasabat wa hum la yuzlamun. Ọjọ́ tá ń sọ yìí, ẹ̀mí kọ̀ọ̀kan á fún ní iṣẹ́, á fún lẹ́san iṣẹ́ tó ṣe. Ọlọ́run ní yawma tajidu kullu nafsin ma amilat min khayrin muhdara, Ọlọ́run ní ọjọ́ gbéǹde àlìkìyàmọ̀ tá ń sọ yìí, ọjọ́ kan tó jẹ́ pé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan á rí ohun tó ṣe níṣẹ́ báyìí níwájú rẹ̀ báyìí. Wa ma amilat min su', Ọlọ́run lẹ́yìn tó bá ṣe aburú tawaddu law anna baynahu amadan ba'ida, àwọn tó ṣe aburú nílé ayé wọn máa wò pé kó tiẹ̀ jẹ́ wípé ìyapa kan máa wà, distance kan wà láàárín àwọn àti aburú táwọn ṣe yìí ni. Ọlọ́run bá ní wa yuhadhdhirukumullahu nafsan, kó tó di ọjọ́ gbéǹde àlìkìyàmọ̀ tẹ́ ẹ máa kábàámọ̀ yìí, Ọlọ́run ọba ń kìlọ̀ fún yín o, wallahu raufun bil ibad, torí pé Ọlọ́run ọba yìí ọba aláàánú ni. Ọlọ́run ní tẹ́ ẹ bá ní tó bá jẹ́ pé nítòdodo ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run ọba tẹ̀ lánàbì tí mo rán sí yín o, tẹ́ bá ti ṣe léyìí Ọlọ́run ọba àlékiọlá akẹyìn kọlọmba kó má ṣe kẹ́ni kankan wa. Ọlọ́run sọ fún wa pé kullu nafsin dha'iqatul maut, gbogbo ẹ̀mí ló máa tọ́ ikú wò. Wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah, ọjọ́ tẹ́ máa gbẹ̀san òun náà ní ọjọ́ àlùkìyàmọ̀ o. Faman zuhziha 'anil nar, ẹnikẹ́ni tọ́nà bá là kúrò níbi ìyáná,
wa udkhila al-jannata tọ́lọ̀ wọn bá wá ṣe lọ́mọ àlùjànnà faqad faz irú ẹni bẹ́ẹ̀ ti ṣoríire o wa mal hayatu dunya illa mata'ul ghurur ọlọ́run ní ẹ̀rí ìgbádùn ilé ayé ìgbádùn ẹ̀tàn jẹ ni o kọ́lọ́run bá lékè ọlá kó jẹ́ kẹ́nì kọ̀ọ̀kan wa kọ́lọ́run bá kó má ṣe fi wá ṣe kò ń gẹ́ dáadáa kọ́lọ́run bá kó kẹ́ wa ní ìkẹtì ilé ayé kó sì kẹ́ wa ní ìkẹtì ti ọ̀run inna sa'a ẹ̀rí àlùkìyámọ̀ ohun tó máa dé ni o ká gbìyànjú láti ṣe dáadáa síwájú wa kullu nafsun kullu yujza oníkálukú lágbẹ̀san látara nǹkan tó bá ṣe o ọlọ́run ní lilladhina ahsanu alhusna wa ziyada ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n bá ṣe dáadáa nílé ayé lahumul husna ọlọ́run la máa fún wọn ní alhusna kí ni tó ń jẹ́ alhusna nínú orúkọ ọlọ́run ọba ní ohun tá ń pè alhusna nínú tá ń pè ní alhusna òun náà ni janna àwọn ẹni wọ́n wà lùjọ́nà ọlọ́run ní wa ziyada àti àlékún àbáàdà lè jannati shay àbáàdà lè jannati shay ṣe nǹkan kan tún wà lẹ́yìn àlùjànnà ni ọlọ́run ní wa ziyada àti àlékún wa ma hadhihi ziyada kí ni àlékún yìí òun náà ni ru'yatullah òun náà ni pé rírí ọlọ́run ọba kọ́lọ́run ọba kó má ṣe fi kẹ́ èmi àti yín kọ́lọ́run jẹ́ káwa náà lè rí ọlọ́run ọba àlékè ọlá torí pé ọjọ́ tá à ń sọ yìí nínú ìyà tá jẹ àwọn kèfèrí òun náà ni wípé an rabbihim yawma idhin la mahjubun ọlọ́run bá máa dìnáì wọn lélẹ̀ ìlọ́jọ́ gbẹ̀ndẹ̀ alìkìyàmà wọn ní rí ọlọ́run ọba àlékè ọlá wujuhu yawma idhin nadhira ila rabbiha nadhira ọlọ́run ní ẹ̀rí ń jọ gbẹ̀ndẹ̀ alìkìyàmà àwọn ojú kan wà wọ́n á funfun gbò ila rabbiha nadhira àwọn ojú yìí wọ́n máa wo ọlọ́run ọba báyìí ni o wa wujuhu yawma idhin basira ọlọ́run ní lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alìkìyàmà àwọn ojú kan wà wọ́n á dúdú ni tadhunnu an yuf'ala biha faqira ìbẹ̀rù bójó láwà nínú ẹ̀mí àwọn ẹni tí wọ́n máa bẹ̀rù pé àdánwò dé kí lọ́lọ́run bá fẹ́ ṣe fáwọn kọ́lọ́run bá kó má ṣe dáadáa fẹ́ni kankan wa ọlọ́run ní ẹ̀rí o wala yarhaqu wujuhahum qatarun wala dhilla ọlọ́run láwọn tí wọ́n ṣe dáadáa tọ́jọ́ máa àlùjànnà yìí ojú wọn ò ní rí náà wọn ò ní fojú wọn wí náà wọn sì ní jẹ́ ní yẹpẹrẹ ulaika ashabul jannati hum fiha khalidun ọlọ́run láwọn ilé ìlọ́mọ àlùjànnà wọn a máa bẹ́ẹ̀ lọ gbére walladhina kasabu sayyi'at ọlọ́run ní ẹ̀wà ara wọn tán ṣaburú ní ayé o jaza'u sayyi'atin bimithliha ọlọ́run ní ẹ̀san aburú déédéé aburú tán ṣe ni wa tarahaquhum dhilla ọlọ́run ní ìyẹpẹrẹ á tún máa bá wọn ma lahum minallahi min 'asim tí ìyẹpẹrẹ bá ti bá wọn tí wọ́n ṣe tọ́lọ́run lé ayé ọlọ́run ní kò sí ẹni tó fẹ́ gbà wọ́n lẹ̀ o ọlọ́run ní kò sí ẹni tó fẹ́ gbà wọ́n lẹ̀ àwọn ẹni ọmọ náà ni wọ́n a máa bẹ́ẹ̀ lọ gbére ni o wa yawma nahshuruhum jami'a ọlọ́run ní ẹ̀rí ọjọ́ tọ́lọ́ bá máa gbé gbogbo wa dìde papọ̀ thumma naqulu lilladhina ashraku makanakum ọlọ́run àwa sọ fáwọn tí wọ́n jó ní olùṣẹbọ sọ́lọ́run ẹ dúró láyé yín bẹ̀yẹ antum wa shurakaukum ẹ̀yin àtàwọn tẹ́ mú lẹ́yìn ọlọ́run ọba fazayalna baynahum wa qala shurakauhum ma kuntum iyyana ta'budun àwọn tí wọ́n ń sìn yìí wọ́n wá máa dìnáì wọ́n jẹ́ ọgbẹ́ndé alìkìyàmọ̀ pé wọ́n lọ́wọ́ bá àwa kan ni wọ́n ń sìn o kọ́lọ́n bá kó fi wá ṣe kò ń gẹ̀ dáadáa ọlọ́run ni wa kafa billahi shahidan baynana wa baynakum ọlọ́run lóhun tó lẹ́ olùjẹ́rìí lọ́jọ́ ọgbẹ́ndé alìkìyàmọ̀ in kunna an ibadatikum la ghafilin àwọn tí wọ́n ń sìn wọ́n máa sọ wípé ọlọ́run lẹ́lẹ́rìí láàrin wa ọlọ́run mọ̀ pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń sìn wáyà àmọ́ ẹni tó ń sìn òkúta òmẹ́pọ̀ ń sìn òun ọlọ́run ni wa hum an du'aihim ghafilun ọlọ́run ni wa man adallu mimman yad'u min dunillah ọlọ́run ní talẹ́ni náà tó fi ń sọnù jùlọ tó dà gẹ́gẹ́ bí ẹni tó ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba àlékè ọlá talẹ́ni náà tó fi ń sọnù jùlọ tó dà gẹ́gẹ́ bí ẹni tó ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba wa hum an du'aihim ghafilun àwọn nǹkan tí wọ́n ń pè igun tí ẹ̀mẹ́pọ̀ ń pè àwọn wa idha hushira an-nasu kanu lahum a'da'a ọlọ́run ní tó bá dọjọ́ gbèǹde àlìkìyámọ̀ ta kó àwọn èèyàn jọ àwọn táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run ọba yìí wọ́n á wá di ọ̀tá fún wọn kọ́lọ̀ ọba kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa walau tara ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí tó bá ṣe pé ẹ bá lè rí ni idhil mujrimuna nakisu ru'usihim nígbà tí àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn tí wọ́n bá so ọrùn kọ́ báyìí inda rabbihim níwájú ọlọ́run ọba wọn rabbana absarna wọ́n wá máa kígbe pé ọlọ́run ọba ohun tó sọ fún wa àti rí reality ẹ̀ báyìí wa sami'na àti gbọ́ báyìí o farji'na na'malu salihan inna muqinun àti wàsátẹ̀ báyìí ìmọ̀ àmọ̀dájú ti dé bá wa dá wa padà sílé ayé
gbogbo ta tó ní ká ṣe tá ṣe ìlà lọ ṣe o walau shi'na la'atayna kulla nafsin hudaha Ọlọ́run ní táwọn náà bá fẹ́ gbogbo ẹ̀dá là bá fi mọ̀ náà walakin haqqal qawlu minni ṣùgbọ́n ti wà lákọọ́lẹ̀ látọ̀dọ̀ mi Ọlọ́run ọba la'amla anna jahannama minal jinnati wan nasi ajma'in páwọn kan ọmọ náà ni wọn o nínú àlùjọnú àtọmọ ẹ̀dá ènìyàn látara pọ́njọ́ ọmọ náà iṣẹ́ ọmọ náà ni wọ́n a máa ṣe o fadhuqu bima nasitum liqa'a yawmikum hadha Ọlọ́run àwa máa sọ fáwọn tí wọ́n ṣe tiẹ̀ ńlé ayé pé ó yá ẹ tọ́wò ìyà ohun tẹ́ ti síwájú inna nasinakum lọ́jọ́ tèní ẹ̀dẹ́ ní gbàgbé taraknakum ẹ̀dẹ́ tá a máa pàtì wadhuqu adhabal khuldi bima kuntum ta'malun ìyà gbére ó yẹ máa jẹ́ báyìí látara ohun tẹ́ ṣe níṣẹ́ innama yu'minu bi ayatina alladhina idha dhukiru biha kharru sujadan wa sabbahu bihamdi rabbihim wa hum la yastakbirun Ọlọ́run bá ní ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo tí wọ́n gbáyé Ọlọ́run ọba gbọ́ òun náà làwọn ẹni tó ṣe pé tán bá ti gbọ́rọ̀ Ọlọ́run ọba kharru sujadan wọn tẹríba fọ́lọ́run ọba asujudu huna ìtẹríba yìí ni wípé táwọn èèyàn bá gbọ́ tó ń sọ̀rọ̀ nípa àbádà fọ́lọ́run wọn a máa forí kanlẹ̀ fọ́lọ́run ọba lẹ́ni tó fi ń sin Ọlọ́run ọba nínú ẹ̀ náà ni ìtẹríba fún àṣẹ Ọlọ́run ọba àlékè ọlá wọn a sì máa ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba wọn a máa dúpẹ́ fọ́lọ́run ọba wọn ò ní jẹ́ tó ń ṣe àgbéraga tatajafa junubuhum anil madaji' Ọlọ́run ní àwọn ẹni dáadáa tá à ń sọ nípa wọn yìí tó bá ti ń di ní àwọn àsìkò òru wọn a máa bẹ́lẹ̀ tí wọ́n ń dìde wọn a máa dìde dúró ní ọ̀dọ̀ àwọn àfáà kan ara wọn tó sọ wípé ìyẹn ni àsìkò Maghrib torí pé lára àsìkò ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn àsìkò tí máa ń wà láàrin Maghrib sí Isha ó máa ń ṣe díẹ̀ àwọn mùmìnì wọ́n wá wà nínú mọ́ṣáláṣí tatajafa junubuhum anil madaji' wọ́n a máa ṣe tìláwà wọ́n a máa ṣe ìrántí Ọlọ́run ọba àlékè ọlá yad'una rabbahum khawfan wa tama'a wọ́n a máa bẹ Ọlọ́run ọba àlékè ọlá lẹ́n tó ń ṣojú kòkòrò lọ síbi àwọn oore tó wà lọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá wa mimma razaqnahum yunfiqun Ọlọ́run ní àwọn nǹkan tá a tún pèsè fún wọn wọ́n a máa ná fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yunin Ọlọ́run ní kò sẹ́ẹ̀dì akàn tó mọ̀ bí ohun tọ́lọ́run bá palẹ́sẹ̀ fún wa bó ṣe tó jaza'an bima kanu ya'malun ẹ̀san ni látara iṣẹ́ tá ń ṣe Ọlọ́run ọba àlékè ọlá ní amma alladhina afaman kana mu'minan kaman kana fasiqa àwọn tí wọ́n gbọ́ Ọlọ́run bá gbọ́ lé ayé Ọlọ́run níṣẹ́ fẹ́ fi wọ́n wí àwọn tó jẹ́ wípé òbílẹ̀ jẹ́ ni amma alladhina amanu Ọlọ́run ní ẹ̀rọ àwọn onígbàgbọ́ òdodo wa amilu solihat tí wọ́n sì tún ṣe rere falahum jannatul ma'wa Ọlọ́run ní àlùjánnà ló máa jẹ́ ibùdé sí wọn jaza'an bima kanu ya'malun eléyà máa jẹ́ sanṣẹ́ tí wọ́n ṣe wa amma alladhina fasaqu famawahumun nar Ọlọ́run ní ẹ̀rọ àwọn ọ̀daràn nílé ayé tí wọ́n ti dáadáa síwájú ibi tí wọ́n á dé sí òun náà níná kullama aradu an yakhruju minha gbogbo ìgbà tán bá fẹ́ jáde kúrò nínú náà u'idu fiha wọ́n á dá wọn padà síbẹ̀ wa qila lahum dhuqu adhaban nar wọ́n wá máa sọ fún wọn kó yá ẹ̀tọ́ ìyáná wò bima kuntum adhaban nar alladhi kuntum bihi tukadhibun ìyáná tẹ máa ń pè nírọ́ Ọlọ́run ní walanudhiqannahum minal adhabil adna duna al-adhabil akbari la'allahum yarji'un Ọlọ́run ní ilé ayé gbogbo àwọn tí wọ́n bá ṣe tọ́ Ọlọ́run ọba á jẹ́ kí wọ́n tọ́ ìyáná wò á jẹ́ kí wọ́n tọ́ ìyà kékeré wò ṣáájú ìyà ọjọ́ gbèǹde àlìkìyàmà wa man a'rada 'an dhikri fa inna lahu ma'ishatan danka Ọlọ́run lẹ́nikẹ́ni tí ò bá ti tẹ̀lé òfin Ọlọ́run ọba àlékè ọlá ìgbésí ayé wàhálà ni wọ́n á máa gbé kọ́nà ọba kó ṣàánú wa tá bá wo orílẹ̀ ayé àwọn èèyàn wọn bìkítà níbi irú òwò tó fẹ́ ṣe báwọn èèyàn fẹ́ ṣòwò lénìí owó rìbá ni wọ́n ń gbà láti fi ṣe òwò Ọlọ́run ọba àlékè ọlá ó ní falyahdhari alladhina Ọlọ́run ọba ní kí wọ́n ṣọ́ra àwọn tí wọ́n yapa Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ kí ìyà Ọlọ́run ọba má bàa dé bá wọn lé ayé tá bá wo oríṣiríṣi ọjà pàápàá jùlọ lu wambi nílùú Nàìjíríà àríkan ní ọjà àbìkan jó ọjà àbìkan náà jó ẹ jẹ́ ká wòye sí nínú àwọn nǹkan tí ń jẹ́ sábàbí owó rìbá ta fi ń kó àwọn ọjà ìjọ ni ló fi jẹ́ pọ́nà ọba àlékè ọlá ó láwọn tí wọn bá ṣe tòun ilé ayé nìyà wọn á ti bẹ̀rẹ̀ ṣáájú kó tó di ní ọ̀run kọ́nà ọba kó fi wá ṣe kòńgẹ́ dáadáa madha tuqaddimu li anfusikum kí ni tẹ́ ń tì síwájú di ọjọ́ ọ̀la ayé bẹ́ẹ̀ duniyaka li akhiratik ìwọ ọmọ èdè ènìyàn ta ilé ayé rẹ láti fi ra ọ̀run ta ìgbádùn tó jẹ́ ti ilé ayé láti fi ra ìgbádùn nù sáré láti fi ra ìgbádùn ti àlùkìyàmọ̀ Ọlọ́run ní wabtaghi fima ataka Allahu daral akhirah Ọlọ́run ní gbogbo ń ta bá fún yín ilé ayé ẹ fi ra àlùkìyàmọ̀ wala tansa nasibaka minad dunya ẹ sì má gbàgbé ìpín yín nílé ayé ń bí wa ahsin kama ahsana Allahu ilayk ẹ ṣe dáadáa gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe dáadáa sẹ́yìn náà níbi Ọlọ́run bá àlékè ọlá ó ń sọ fún wa wípé gbogbo tó ń bá fún wa ilé ayé ká fi wá àlùkìyàmọ̀ pẹ̀lú ẹ̀ náà ká má gbàgbé ilé ayé ló fi jẹ́ pé alìsílámù jama'a bayna dini wa dúnìyà
Islam ó papọ̀ ní ilé ayé àti ọ̀run àtẹ̀sìn gbogbo ẹni Islam fẹ́ ká ṣe ká sì ṣe dáadáa kọ́lọ́run bá lékè ọlá kó má ṣe fi wá ṣe kòńgẹ́ dáadáa Ọlọ́run sọ fún wa nú súrọ̀tù munafiqun ó ní yá ayyuha alladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo lima taquluna ma la taf'alun yá ayyuha alladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo la tulhikum amwalukum wala auladukum an dhikrillah ẹ má ṣe jẹ́ kí ilé ayé owó yín ilé ayé àwọn ọmọ yín ẹ má jẹ́ kó dí yín kúrò níbi tẹ̀sìn Ọlọ́run ọba àlékè ọlá wa man yaf'al dhalika fa ulaika humul khasirun Ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ṣe léyìí irú ẹni bẹ́ẹ̀ pàdánù wa anfiqu mimma razaqnakum Ọlọ́run ní ẹnu àwọn nǹkan tá a bá fún yín lọ sójú ọ̀nà Ọlọ́run ọba min qabli an ya'tiya ahadakumul maut ṣáájú kíkú tó dé wá bá yín fayaqula rabbi lawla akhartani ila ajalin qarib kó má jẹ́ pé ńgbà tí kú bá dé èèyàn ká wá máa sọ pé wọ́n Ọlọ́run ọba tó bá ṣe pé o lè fún mi láyè díẹ̀ sí ni la asọ́dakọ̀ gbogbo ìgbàgbọ́ tó yẹ kí ní tí mi ni màá bẹ̀rẹ̀ sí ní àwọn sàárà tó yẹ kí n ṣe tí mi ń ṣe màá bẹ̀rẹ̀ sí ṣe wala yuakhirallahu nafsan idha jaa ajaluha Ọlọ́run ní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o tásìkò ẹ̀dá kan bá ti tó àní fún ní àní lọ lára o wallahu khabirun bima ta'malun Ọlọ́run ní gbogbo tẹ́ bá ṣe pátápátá Ọlọ́run bá nímọ̀ nípa ẹ̀ ó ní òye nípa ẹ̀ Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo ittaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run ọba wal tanzur nafsun ma qaddamat ligad kẹ́mi kọ̀ọ̀kan sì máa wòye sí kí ni tó ń tì síwájú wattaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run ọba innallaha khabirun bima ta'malun Ọlọ́run ọba yìí ọba tó mọ̀ tẹ́ ń ṣe ni o a sì fún yín nírò nípa ẹ̀ kọ́lọ́run ọba kó fi wá ṣe kòńgẹ́ dáadáa nínú hadithi Shaddad ibn Aus ó sọ wípé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé alikayisu mandana nafsa ó ní onílàákàyè Tirmidhi ló gbà wá bó tiẹ̀ ṣe pọ́rọ̀ àwọn àfáà pọ̀ lórí hadithi ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ òun náà ni wípé alikayisu mandana nafsa ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n òun náà lẹ́ni tí máa ń ṣọ́ ẹ̀mí ara rẹ̀ wà amila lima ba'da al-maut a sì máa ṣiṣẹ́ iṣẹ́ olóore dèun tá pàdé lẹ́yìn ikú wal ajiz ó ní ẹ̀rí ẹni tó fọ́nú fọ́ra man atba'a nafsahu hawa òun náà lẹ́ni tí máa ń tẹ̀lé fẹ́nu watamanna ala Allah àwa máa wò pé táwa náà bá kú yẹ ká lè rí àlùjọ náà wọ kálà Ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ o oníkálukú pẹ̀lú tí ó bá ṣe níṣẹ́ ni o ad-dunya sijnul mu'min wa jannatul kafir ilé ayé tá wà ń bẹ̀ yìí àlùjọ náà ló jẹ́ fún kèfèrí ṣùgbọ́n ẹ̀wọ̀n ló jẹ́ fún mu'min ẹni tó bá jó nígbàgbọ́ òdodo ó gbọ́dọ̀ máa ṣọ́ ayé kó máa wo ohun tó ń ṣe níṣẹ́ tó ń tì síwájú di ọjọ́ ọ̀la rẹ̀ madha a'datta laha kí ló ti pèsè kalẹ̀ di ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà kó ní kálukú wa ká gbìyànjú láti ṣe dáadáa nígbà tí dáadáa tí ò ní ṣe àǹfààní mọ́ kọ́lọ̀ ọba kó fi wá ṣe kòńgẹ́ dáadáa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní yatba'ul mayyiti thalatha ó ní tó kú bá ti kú nǹkan mẹ́ta ní máa ń tẹ̀lé lọ síbi ìtẹ́ ó ní yarji'u ithnan wa yabqa ma'ahu wahid méjì á padà sílé ẹyọkan á máa ṣẹ́kù pẹ̀lú rẹ̀ yarji'u aluhu wa maluhu àwọn ará ilé rẹ̀ dúkìá rẹ̀ wọ́n á tẹ̀lé lọ ṣùgbọ́n wọ́n á padà sílé wa yabqa ma'ahu amalu ohun tá ṣẹ́kù kù ẹ̀dá òun náà ní iṣẹ́ tó bá ṣe o iṣẹ́ tí oníkálukú wa bá ṣe nígbà tá a bá kúrò láyé òun ló máa kù wá kù kí wá ló ṣe máàdà gẹ́gẹ́ bọ́lá ọba àlékè ọlá ṣe sọ fún wa wípé ya ayyuhal insanu ma gharraka bi rabbikal karim ìrí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí ni tó ń tàn ẹ́ jẹ nípa Ọlọ́run ọba rẹ̀ alladhi khalaqaka fasawwaka fa'adalak ọba tó dá ẹ ó ṣe ẹ́ ní déédé fi ayyi suratin ma sha'a rakkabak súrà tó dáa jùlọ tọ́lọ́run ọba fẹ́ òun ló gbé ẹ kalẹ̀ kí wá ni tó ń tàn ẹ́ jẹ nípa Ọlọ́run ọba àlékè ọlá ká má gbẹ ẹ̀tàn jẹ Ọlọ́run ní wala yaghurrannakumul hayatud dunya wala yaghurrannakum billahil gharur ẹ má ṣe jẹ́ kí ilé ayé tàn yín jẹ olùtọ́ni jẹ́ àgbà òun náà ní Iblis ẹ má jẹ́ ó tàn yín jẹ ilé ayé owó ọmọ ilé ayé la bá o àwọn nǹkan tó jẹ́ ti ilé ayé la bá ilé ayé la máa fi sí kí ni ohun tó ṣe pàtàkì jù òun náà ni ohun tí a máa dì padà lọ sí ọ̀run òun náà ni iṣẹ́ oníkálukú wa káwòye sí kí ni tá à ń tì síwájú wọ́n ní ẹni tó bá da omi síwájú á tẹ̀lẹ̀ tútù ẹni tó bá domi síwájú á tẹ̀lẹ̀ tútù ẹni tó bá ṣiṣẹ́ olóore á rí dáadáa gbà lọ́dọ̀ Ọlọ́run ọba á jọ ọmọ àlùjànnà kọ́lọ̀ ọba kó ṣe wá ní ọmọ àlùjànnà kó má ṣe wá lọ́mọ náà man amila salihan fali nafsi ọlọ́lẹ́ni tó bá ṣe dáadáa ó ṣe forí ara ẹ̀ ni wa man asaa fa alayha ẹni tó bá sì ṣe aburú ó ṣe forí ara ẹ̀ ni kọ́lọ̀ ọba àlékè ọlá kó fún èmi àti yín kó fún wa ní dáadáa ṣe dáadáa tá a máa ṣe tá a fi rójú rí Ọlọ́run ọba ní ilé ayé àti ní ọ̀run rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab
wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in. Àmín. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi. Wallahi oúnjẹ mi lẹ fún wa jẹ yẹn. Wallahi èmi gan tí mo Alhamdulillah. ó wọ ara yẹn subhanallah. Alhamdulillah. Èèyàn tó bá ní ìpayà Ọlọ́run ni subhanallah ló máa ní ìṣẹ̀lẹ̀ ṣe fún wa yìí. Alhamdulillah. 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 Jazakumullahu khairan. Ahsanallahu ilaykum. Àmín jazakumullahu khairan Shaykh. Wa antum Ọpọlọ jazakumullahu wa yín khairan. lórí ìtì ẹ tún fún wa jẹ yìí lórí oúnjẹ ìlú. Alhamdulillah. Alhamdulillah. Bí a ṣe máa ń ṣe lórí àwọn ètò wa ó náà ni pé a máa ń fi ìtẹ́jú díẹ̀ lẹ̀ fún àwọn tó bá ní ìbéèrè sí kan àbí sí méjì kí wọ́n lè béèrè ìbéèrè. Fún àwọn viewers wa tí wọ́n wò wá ẹ bá ní ìbéèrè tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ àwọn Shaykh wa tí wọ́n wà lórí ìkàlẹ̀ báyìí ẹ jẹ́ a béèrè lórí àwọn ìbéèrè tí ẹ bá type ẹ̀ sórí comment section wa inshallah a máa ka àwọn comment wa inshallah a máa ka àwọn comment ìbéèrè kan sí méjì tí ẹ bá ní tó bá ọkẹ́ sí ẹ jẹ́ a béèrè lórí comment section láti ní àwọn ìbéèrè kan kalẹ̀ náà inshallah tí a fẹ́ bí bá a ṣe ń bí àwọn Shaykh wa bó ṣe ń dáhùn tí ẹ̀yin náà bá ní ìbéèrè tí ó wá sí ọkàn yìí ẹ bá wa type ẹ̀ sórí comment a máa ka jáde fún àwọn Shaykh wa inshallah alhamdulillah Shaykh a ní àwọn ìbéèrè kan wà nílẹ̀ ni pé alhamdulillah oníbèrè béèrè pé tí ọmọ ẹ̀dá èèyàn bá kú ní mùsùlùmí ṣùgbọ́n kò ṣe àwọn iṣẹ́ rẹ̀ kalẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ nínú ẹ̀sìn Islam àti ń pé o Shaykh ọ ní tí ọmọ ẹ̀dá èèyàn bá kú tó bá ṣe àwọn iṣẹ́ rẹ̀ kalẹ̀ tí ó kú ní mùsùlùmí inú sàárẹ̀ ó dẹ̀ ní àwọn ẹ̀ṣẹ̀ tí ó kú sí tí ó kú lọ bóyá ń pé ó mọtí ni àbí ó ṣe ṣìnà kú ni mùsùlùmí ni ó ṣe ṣìnà kú ni àbí ó mọtí ni ó àbí kò ṣe àwọn iṣẹ́ tí Ọlọ́run bá kò tẹ̀lé àwọn òfin Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní ayé ṣùgbọ́n ẹni báyìí ó wá ṣe aláìsí ó wá ní kí ni ó máa ṣẹlẹ̀ sí nínú sàárẹ̀ àti pé lọ́jọ́ ìkíyàmọ̀ ṣé Ọlọ́run á foríjì ni. Naam kọ́lọ́n fi wá ṣe kòńgẹ́ dáadáa àkọ́kọ́ irú ẹni ká má sọ pé kò ṣiṣẹ́ olóore torí ń pé iṣẹ́ olóore tó tóbi jùlọ ó ṣe òun náà ni ìjẹ́ mùsùlùmí ẹ̀ Ọlọ́run ní wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àyàfi kẹ́ jẹ́ mùsùlùmí àyèrípa ti jẹ́rìí fún pé ní mùsùlùmí ni ìjẹ́ mùsùlùmí ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí Ànábì sallallahu alaihi wasallam ti sọ wípé ẹnikẹ́ni tó bá gbọ́ Ọlọ́run bá gbọ́ tó gba la ilaha illallah gbọ́ ní àti inú ọkàn rẹ̀ ọmọ àlùjánnà ni kódà bó bá tiẹ̀ kọ́kọ́ jẹ́ ìyà ọmọ àlùjánnà ni so iṣẹ́ olóore tó tóbi jùlọ gẹ́gẹ́ bá Ànábì sallallahu alaihi wasallam ṣe sọ pé tó bá di ọjọ́ gbéǹde àlìkìyámọ̀ wọ́n á gbé la ilaha illallah fi kifatin wọ́n á gbé sórí òṣùwọ̀n gbogbo iṣẹ́ tá a bá ṣe gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n á gbé sórí òṣùwọ̀n la ilaha illallah ńkọ́ á tẹ̀ wọ́n jù lọ ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tá a bá ti pè mùsùlùmí kò sírú ẹ̀ṣẹ̀ tó lè dá ó wà lábẹ́ mashi'atullah ó wà lábẹ́ pé bọ́lọ́run bá bá fẹ́ insha'a ghafara lah tọ́lọ́run bá fẹ́ àforíjì wa insha'a yu'adhibu tọ́lọ́run bá fẹ́ àjẹníyà kọ́lọ́run má jẹ wá níyà téèyàn bá kú tó jẹ́ mùsùlùmí kódà kó jẹ́ lẹ́ṣẹ̀ a máa bẹ lọ́run bá fún kọ́lọ́run bá foríjì torí wípé àforíjì yìí ọlọ́run ọba àlékè ọlá sàárà ní látọ̀dọ̀ ọlọ́run ọba ṣáwọ̀ wà fẹ́ kọ́lọ́run ọba ṣe sàárà fẹ́ ní ala tuhibbuna an yaghfira Allahu lakum ṣẹ́yìn náà fẹ́ kọ́lọ́run ọba foríjì yìí ni walladhina ja'u min ba'dihim yaqulun àwọn ẹni rere àwọn tó bá ti gbáwájú wọn pẹ̀lú ìgbàgbọ́ ohun tó máa ń ṣe fún wọn náà ni pé rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman ọlọ́run bá foríjì wa kó sì bá wa foríjì àwọn ọmọ ìyá wa tí wọ́n gbáwájú wa pẹ̀lú ìmánì ẹni tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó kú Islam jẹ́ ó yé wa pé èèyàn máa jẹ̀yà ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ kò túmọ̀ sí pé ká má tọrọ àforíjì fẹ́ni tó kú pẹ̀lẹ́ṣẹ̀ ìyàwó àfẹ́ni tó bá dẹ́ṣẹ̀ tó fi kú ṣùgbọ́n náà ọba àlékè ọlá ní yá ibadiya alladhina asrafu la taqnatu min rahmatillah ẹ̀yin ẹrú mi tó jẹ́ pé ti kọjá àlà ẹ má jákàn níbi àforíjì ọlọ́run ọba inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run bá máa ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá gbàgbé arákùnrin tó pa èèyàn ẹgbẹ̀rún èèyàn 100 kí ni Ànábì sallallahu alaihi wasallam sọ ń pẹ́ ẹni tó fi 100 gan kódà fẹ́ sí ni
ẹni tó ń ṣẹ̀sìn dáadáa ni ṣùgbọ́n kò nímọ̀ ẹ̀sìn tó. Ẹ̀rí pé ń gbò dọ́dọ̀ àfáà mi ẹni yẹn sọ fún pé Ọlọ́run bá sì lè foríjì, Ọlọ́run bá sì ṣàforíjì fún tòótọ́. Tọ́lọ́run bá lè foríjì irú ẹ̀ṣẹ̀ wo làwa náà fẹ́ dá. Inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Ọlọ́run bá máa ṣàforíjì fún ni téèyàn ò bá ti ṣe ẹbọ sọ́lọ́run ọba. Ló fi jẹ́ pé ta bá rí àwọn ọmọ ìyá wa tí wọ́n rìn ní ìlànà ẹbọ, ó dọwọ́ wa ká máa kìlọ̀ fún wọn o. Kódà kí wọ́n sọ wá lẹ́nu tí wọn náà là ń ṣe kó lè dá fún wọn là ń wá. A kì í fi mùsùlùmí lẹ̀ lórí ẹbọ, lórí ìlànà ẹbọ ká wá fi ilẹ̀ pé kó ṣá máa ṣe lọ. Gbogbo àwọn eléyìí jẹ́ tí àwa náà gbọ́dọ̀ gbìyànjú ká máa ṣọ́, ká pe àwọn èèyàn sákíyèsí, ká pè wọ́n sí dáadáa, kọ́nà ọba kó fi wá ṣe àǹfààní dáadáa fáyé, kó sì fi àwọn ará ayé ṣàǹfààní dáadáa fáwa náà. Àní jákàn ẹni tó bá kú tó bá ti jẹ́ mùsùlùmí, àásín. Tí ó bá jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá náà ló ń dá, àbẹ̀ Ọlọ́run ọba kọ́lọ́run foríjì. Eléyìí wà ní abẹ́ mọ̀ṣíà Ọlọ́run ọba àlékè ọlá. Àní jẹ́ ń tá máa wò pé mùsùlùmí ọmọ náà ni, torí eléyìí ni àwa náà ò tí ì kú. Once tá ló kú, ó jẹ́ mùsùlùmí, a rí pé mùsùlùmí ni. Ìwọ̀ tí mùsùlùmí bá ní àáfún, kọ́lọ́run ọba kó fi wá ṣe kòńgẹ́ dáadáa. Ìyẹn ò túmọ̀ sí wípé ẹni tó ń dẹ́ṣẹ̀ kóun náà wá jókòó ti ẹ̀ṣẹ̀. Torọ́ Ọlọ́run ti ilé òun máa ń forí liman yasha, ẹni tó bá wù wọ́n Ọlọ́run ọba ni o. Kọ́lọ́run ọba kó má ṣe ka èmi àti yín mọ ẹni tọ́lọ́run ọba fẹ́ láti foríjì. Kọ́lọ́run ọba kó foríjì wá. Èyí tó kéré àti èyí tó tóbi, èyí tá mọ̀ọ́mọ̀dá àti èyí tá mọ̀ọ́mọ̀dá, èyí tó jẹ́ gbangba àti èyí tó jẹ́ kọ̀rọ̀ nínú àìmọ̀ọ́ṣe wa, Kọ́lọ́run ọba kó má ṣe foríjì wá. Wallahu a'lam. Àmín. Alhamdulillah, jazakumullah khairan. Shaykh, alhamdulillah. Ìbéèrè kíta tún níbí ni pé ẹlẹ́bẹ̀rẹ̀ ni kí ni nǹkan tó máa kí ló ń ṣe kí ni àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ nínú barzak nínú sàárè ọmọ ẹ̀dá ènìyàn. Kọ́lọ́run ọba kó ṣe ní ìrọ̀rùn fún wa. Barzakhun ó jẹ́ àyè kan tó jẹ́ agbede méjì láàrin ilé ayé tá wà yìí àti àlùkìyámọ̀ tá ń lọ. Àlùkìyámọ̀ gangan ò tí ì dé, ṣùgbọ́n a lè wá sí ilé ayé mọ́. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọmọ tó bá ti ta bá bí sáyé kò lè padà sínú ìyá ẹ̀ mọ́, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹni tó bá ti kú tó dénú barzakh tó dénú sàárè kò lè padà wá mọ́. Inú barzakh gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣe sọ fún wa pé rawdatun min riyadil janna, a máa jẹ́ àbàtà nínú àbàtà àlùjánnà ni. Ẹni tó bá ṣe dáadáa táwọn màláíkà nǹkan àkọ́kọ́ tó máa ṣẹlẹ̀ wọ́n á béèrè nípa usulu salasa, àwọn nǹkan ìpìlẹ̀ mẹ́ta. Man rabbuka, ta lọ́lọ́run rẹ, ma dinuka, kí lẹ̀sìn tó ṣe láyé, wa madha taqulu an hadha rajul. Wọ́n á fi àwòrán ànábì wọn sallallahu alaihi wasallam pé kí ni tó máa ń sọ nípa arákùnrin yìí. Tó bá jẹ́ onígbàgbọ́ òdodo á yege, tó bá ti yege irú ẹni báyìí a máa jẹ́ pé ibi tó wà yìí sàárè á fẹ̀ fún. Bákan náà a rí hadith tó sọ wípé atẹ́gùn àlùjánnà Ọlọ́run bá máa ṣí ẹni yìí, òórùn àlùjánnà, atẹ́gùn àlùjánnà a máa fẹ́ sí. Látara bẹ́ẹ̀ a gbàgbé sùn lọ. Irú ẹni báyìí mo ṣe sọ fún wa nìyẹn. Ẹni tó jẹ́ ní aburú a máa jẹ́ àyè iná kan láti inú àwọn àyè iná jahannama. Wọ́n á ṣí atẹ́gùn inú iná, wọ́n á ṣí sírú ẹni báyìí. Látara bẹ́ẹ̀ ìnira ilé kókó nírú ẹni báyìí la máa báyé. Ọ̀rọ̀ pọ̀ nípa ọ̀rọ̀ sàárè, kọ́lọ́run ọba kó mú gbà láyè wa ní ọjọ́ iwájú. A máa gbìyànjú láti wòye sírú àwọn nǹkan báyìí. Kọ́lọ́run fi wá ṣe kòńgẹ́ dáadáa. Àmín. Alhamdulillah, ṣe ní àwọn ìbéèrè bí. Ṣùgbọ́n fún àwọn viewers wa tí wọ́n ṣe ń wọlé, tẹ́ bá ní ìbéèrè fún àwọn Shaykh wa, ẹ lè type sí ibi comment section yẹn, inshallah a máa kà jáde fún àwọn Shaykh wa láti bá a dáhùn ẹ̀. Alhamdulillah. So alhamdulillah, ìbéèrè kan tó wà níbí ni pé tí èèyàn bá bẹ́ẹ̀ ṣe ní pé àwọn mùsùlùmí mi máa wà tó jẹ́ pé Ọlọ́run máa délé wọn láti wọ àlùjánnà láti ẹjẹ wò dáadáa. Wọ́n ní àwọn mùsùlùmí mi nípa àwọn ti gbọ́ rí pé wọ́n máa kọ́kọ́ wọnú náná kí wọ́n tó wọnú àlùjánnà. Kí ni ó fà á tí ó jẹ́ pé wọ́n máa kọ́kọ́ wọnú náná? Naam. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú hadithi al-Bukhari àti Muslim àti ìmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó láwọn kan wà orúkọ wọn ní jahannamiyun. Àwọn ẹni yìí àwọn tó ti wọ jahannama rí ni. Wọ́n á wọnú jahannama torí iṣẹ́ tí wọ́n ṣe tó dẹ̀ jẹ́ wípé iṣẹ́ tó ṣe yìí wọn ò ní àǹfààní sí ṣìfáà tó máa kọ́ di wọn pé kí wọ́n wọná. Látara pé àwọn ẹni yìí òṣùwọ̀n ṣẹ́ dáadáa wọn ó kéré sí aburú tí wọ́n ṣe. Àwọn ẹlòmíì wà tó jẹ́ wípé ìṣìpẹ̀ ó lè bá wọn. Látara ìṣìpẹ̀ yìí Ọlọ́run bá máa ṣàmójúkúrò fún wọn.
Ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn tí wọ́n bá wá wọ náà yìí wọ́n á máa bẹ́ńbẹ̀ lọ nígbà tó bá wá yá àwọn òṣìpẹ̀ látara oríṣiríṣi ìṣìpẹ̀ tá máa wáyé Ọlọ́run á máa yọ wọ́n kúrò nígbò bá yá Ọlọ́run bá náà padà ṣìpẹ̀. Hadith yẹn sọ fún wa wípé nígbà tó bá yá àwọn tí wọ́n wá jẹ́ kèfèrí pọ́nbélé wọ́n á máa fi àwọn mùsùlùmí tó wọ náà wọ́n á máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé ẹbẹ́ ń kírun ẹbẹ́ ń gbààwẹ̀ kí wá ló dé tẹ̀yin náà tó wá wọ náà pẹ̀lú àwọn wọ́n wá máa sọ látara ọ̀rọ̀ yìí àsìkò tó fọ́lọ́run ọba láti yọ wọ́n jáde. Ọlọ́run wá pa màláíkà láṣẹ pé ẹnikẹ́ni tí la ilaha illallah mithqala dharra tó bá kéré tó dàbí kòkòrò ọmọ ọlọ́gún tó bá wà nínú ẹ̀mí ẹ lọ bá mi yọ wọ́n jáde. Ọlọ́run á wá kó wọn jáde láti inú iná ojú wọn á ti dúdú gbogbo ara wọn á ti dúdú wọ́n á wá kọ́ síbi agbárí wọn báyìí pé jahannami yóòn àwọn tó ti wọ jahannama rí wọ́n á wá sọ fọ́lọ́run ọba pé wọ́n Ọlọ́run ọba eléyìí ń tì wá lójú Ọlọ́run ọba máa wá ní kí wọ́n lọ síbi odò kan ma'ul hayat odò òṣèmí nígbà wọ́n bá wọ bẹ̀ wọ́n á wẹ̀ nígbà wọ́n bá wẹ̀ gbogbo pàǹtí pátápátá lá kúrò ní ojú wọn Ọlọ́run ọba àlékè ọlá á wá fi wọ́n wọ̀ sí àlùjánnà. Kò sí ohun tó bí táwọn ẹni fi kọ́kọ́ wọ ná látara iṣẹ́ ni ẹni tó pààyàn fún àpẹẹrẹ ó lè tàta rẹ̀ wọ ná ẹni tó ṣe ṣìnà ó lè tàta rẹ̀ wọ ná ẹni tó lo jìbìtì ó lè tàta rẹ̀ wọ ná torí pé gbogbo àwọn nǹkan yìí iṣẹ́ ẹ̀ná ni ṣùgbọ́n tó bá wọn Ọlọ́run ọba ẹni tó ṣe gbogbo àwọn nǹkan yìí ó túbá o kò túbá tó bá wọn Ọlọ́run ọba Ọlọ́run ọba lè ṣàforíjì fún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó sọ wípé Ọlọ́run ọba máa pe àwọn kan laysa bainahu wa baina Allahi turjuman kò ní sí ẹni tá máa ṣe ògbùfọ̀ láàrin òun àtọ́lọ́run ọba translator kankan ò ní sí Ọlọ́run àwa máa sọ fún pé ya abidi fa'alta kadha wa kadha Ọlọ́run á pè sí kọ̀rọ̀ ni pé ṣé o rántí pé ńjọba ò ṣe báyìí ọjọ́bà ò ṣe báyìí a ní bẹ́ẹ̀ ni ya Rabbi ìwọ náà bá bẹ́ẹ̀ ni kí wá ló fẹ́ ká ṣe fún ẹ afuwuka Rabbi ya Rabbi àmójúkúrò wọn náà bá mo ń wà Ọlọ́run á ní qad ghafartu lak mo ti forí jì ó yá máa lọ sálùjánnà kọ́nà ọba kó má ṣe ẹ̀kẹ́ ẹnì kọ̀ọ̀kan wa náà kó fi wá ṣe kò ń yẹ dáadáa kó má jẹ́ ká wọná ṣáájú ká tó wọ àlùjánnà torí pé ìwọná láàrin ìṣẹ́jú kálà gẹ́gẹ́ bá Ànábì ṣe sọ fún wa sallallahu alaihi wasallam ó ní wá Ọlọ́run á ní kí wọ́n lọ mú wá ẹni tó gbádùn jù lé ayé wọ́n á wá jù sínú iná láàrin kadiju kálà wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé ìjọ gbádùn rí á lóun ò gbádùn rí ẹni tó jẹ ìyàjú lé ayé wọ́n á mú òun náà wá Ọlọ́run á ní ó yá ẹ mú wá àlùjánnà láàrin ìṣẹ́jú kálà kadiju kálà tó bá mú dé ìjọ jẹyà rí á lóun ò jẹyà rí kọ́nà ọba kó ṣe wá ní ọmọ àlùjánnà kó má ṣe wá ní ọmọ náà. Àmín. Wallahu a'lam. Alhamdulillah. Actually, now our questions kan níbí ṣùgbọ́n àwọn viewers náà béèrè question lórí comment section ẹ̀yẹ́ ń ka your comment. Inshallah. Inshallah fún àwọn viewers wa náà tó bá ní ìbéèrè ẹ lè type ẹ̀ sórí comment section yẹn. Inshallah. So oníbèrè ìbéèrè pé òun ní ọ̀rẹ́ kan ọ̀rẹ́ yìí tí òun dẹ̀ ní ó máa ń yan sàárà ó máa ń ṣe sàdákọ̀ gan. Okay. Ẹyẹ tí ìbéèrè yẹn ga so ó ní òun ní ọ̀rẹ́ kan tó jẹ́ pé ó máa ń ṣe sádàkọ̀ jàríà fún mọ́mì ẹ̀ tó ti kú ìyá ẹ̀ tó ti kú ó ní ìyá ẹ̀ yìí dẹ̀ Christian ìyá ẹ̀ tí ó máa ń ṣe sádàkọ̀ jàríà fún yìí ó dẹ̀ jẹ́ pé nígbà tó lọ sin ìyá yìí náà ó sin ní ìlànà Christianity ní pé kí ni Islam sọ sínú nǹkan báyìí kọ́nà ọba àlékè ọlá kọ́nà kó fi wá ṣe kò ń jẹ́ dáadáa gẹ́gẹ́ bí ohun tí a sọ síwájú wípé gbogbo ìgbà tá a bá ní àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n tí ì máa ṣètò Ọlọ́run ọba ká gbìyànjú ká bá wọn ja ìjà yẹn ṣáájú kí wọ́n tó lọ torí wípé Ọlọ́run ọba àlékè ọlá ó ní lá ansaba yawma idhin ọjọ́ tá à ń sọ yìí kò sí ẹbí lọ́jọ́ gbèǹde àlìkìyàmọ̀ yawma yafirul mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi Ọlọ́run ní ọjọ́ tó jẹ́ pé ọmọ ẹ̀dẹ́ èèyàn a máa sá fọ́rẹ́ ni ọjọ́ tí bàbá á sá dànù ìyá á sá dànù fún ọmọ ọkọ àti ìyàwó wọn a máa sá fúnra wọn li kulli mri'in minhum yawma idhin sha'nun yughnihi torí pọ́jọ́ tá à ń sọ yìí tèmítómi rù má dìkun ni so àwọn ọmọ àti bàbá àtòbí Ọlọ́run bá sọ fún wa nù súrátù Tur ó ní walladhina amanu Ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n gbọ́ náà bá gbọ́ wattaba'atuhum dhurriyyatuhum bi iman tó sì ṣe wípé àwọn ọmọ wọn náà wá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa tí wọ́n ń ṣe alhaqna bihim dhurriyyatahum Ọlọ́run la máa pa wọ́n pọ̀ àkẹ́ wọn ní àlùjánnà tó bá ṣe pé bàbá wà lókè tọ́mọ wà ń sàlẹ̀ Ọlọ́run á ní ó yẹ ọmọ ẹ wá lọ bá wọn òbí yín bọ́mọ náà bá wà lókè tí bàbá wà ń sàlẹ̀ ìrẹ́ bàbá òkè láyé rẹ torí pókè làwọn ọmọ ẹ wà ó yá ká lọ sókè àǹfààní yẹn kí ló fà á Ọlọ́run ní wattaba'atuhum dhurriyyatuhum bi iman
àwọn ọmọ wọn tẹ̀lé wọn pẹ̀lú ìmánì. Ohun tó máa so wá pọ̀ tá jẹ́ kí ìbáṣepọ̀ wa kó kọjá ilé ayé òun náà ni ìmánì. Tí ò bá ti sí ìmánì, gbogbo ìbáṣepọ̀ wa kò sí lẹ́yìn ikú o. Tí ikú bá ti dé, àwa àtẹni tí ò ń ṣe onígbàgbọ́ òdodo, ìbáṣepọ̀ wa ó ti parẹ́. Gbogbo ohun tá lè ṣe fún wọn nígbà tá bá jọ wà nílé ayé ni. Ló fi jẹ́ wípé kọ́lọ́n kó ṣàánú wa, irú ẹni tẹ́lẹ̀ ṣẹlẹ̀ sí abẹ́ náà ọba kó má ṣe bá wa rọ́ wọn lójú, torí pé nǹkan ìbànújẹ́ ni. Nígbà téèyàn bá ń gbọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú hadith al-Imam Muslim, arákùnrin kan ó béèrè lọ́wọ́ ẹ̀ pé ya Rasulallah man abi, arábìnrin béèrè pé ta ni bàbá mi? Ó ní abuka Ukasha, ó ní bàbá rẹ̀ ní lágbájá lágbájá. Ẹlòmíì wá béèrè pé ya Rasulallah aina abi, ibo ni bàbá mi wà? Ìbéèrè ni o, aina abi, ibo bàbá mi wà? Ànábì ní abuka finnar, inú náà bàbá rẹ̀ wà. Arákùnrin ìbá kojúro, inú ẹ̀ bàjẹ́. Ànábì bá rí wípé inú arákùnrin bàjẹ́. Ànábì bá pè sọ́dọ̀, ó ní inna abi wa abaka finnar, ó ní ṣorí bàbá tèmi náà àti bàbẹ́ iná ni wọ́n wà, torí pé wọ́n ṣe kèfèrí, ìyẹn ló bí tí wọ́n fi máa wọ náà. Arákùnrin ara ẹ̀ wá túká torí ohun tànábì sọ. Ànábì ò kì í fẹ́ bá àwọn èèyàn nínú jẹ́, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ànábì á sọ òdodo fún wọn. Òdodo lànábì sọ fún, toró béèrè pé bó bàbá ẹ̀ wà, ànábì sọ bí tó wà. Ṣùgbọ́n ànábì rí pé inú ẹ̀ bàjẹ́, ó tún dùnnú pé kò ń ṣe ìwọ nìkan, so kò ń ṣe nǹkan dùnnú kí òbí ẹni kó má ṣe ẹ̀sìn. So kọ́lọ́run bá wa rọ́rú ẹni bẹ́ẹ̀ lójú, ṣùgbọ́n wọn ò rọ́gbọ́n dá sí. Ọlọ́run ní tẹ́ ẹ bá tọrọ àforíjì fún wọn ní 70 marra falan yaghfirallahu lahum, tẹ́ bá tọrọ àforíjì 70 fún wọn, Ọlọ́run bò ní foríjì wọn, torí pé wọ́n kú lẹ́ni tó ṣẹbọ sọ́lọ́run ọba àlékè ọlá. Kọ́lọ́run ọba àlékè ọlá kó má ṣe rọ̀ wá lójú. Àwọn òkú mùsùlùmí kọ́lọ́run bá wa kẹ́ wọn. Gbogbo àwọn tí wọn ti ṣe Islam lórílẹ̀ ayé, kọ́lọ́run ọba kó tọ́ wọn sójú ọ̀nà Islam, kó má fi ẹnìkan lẹ̀, torí pé tọ́lọ́run ọba àlékè ọlá tó bá fẹ́ ó lè fi gbogbo ẹ̀dá mọ̀nà. Eléyìí làwa náà ń bẹ lọ́wọ́ ọba kọ́lọ́run ọba ṣe. Adẹ̀gbá pé wa ma dhalika ala Allahi bi aziz, eléyìí ò nira fọ́lọ́run ọba àlékè ọlá. Kọ́lọ́run kó wá lo ẹnìkọ̀ọ̀kan wa náà láti lè fi ayé mọ̀nà. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Irú ẹni bẹ́ẹ̀ sadaqatun jariyah kò sí ohun tá fẹ́ fi ṣe. Àwa táwa ní ayé ní ká mójútó ẹ̀sìn. Kọ́lọ́run ọba kó fi wá ṣe kòńgẹ́ dáadáa. Wallahu a'lam. Alhamdulillah. Jazakumullah khairan. Shaykh. Wa antum jazakumullah khairan. Àmín. Alhamdulillah. Àṣìná àwọn ìbéèrè lẹ̀, ṣùgbọ́n lórí nǹkan tí Sheikh sọ yìí, alhamdulillah, iṣẹ́ wà lọ́wọ́ àwọn viewers tí à ń wò yìí. Táwọn gbọ́ bẹ́ẹ̀ ní Sheikh wa ní pé iṣẹ́ wo ló wà fún wa ní pé àwọn tí a bá ní ẹbí bí ọ̀rẹ́ tí a nífẹ̀ẹ́ sí wọn ní ayé ní ìfẹ́ òdodo, kí a gbìyànjú ká máa wò wọ́n rán pé kọ́ máa bá ẹ̀sìn wọn lọ bẹ́ẹ̀ yẹn, kọ́ máa fi ẹbọ lọ bẹ́ẹ̀ yẹn, kí a sapá. Tó bá jẹ́ ìwà la máa fi pè wọ́n ní Islam, ẹ jẹ́ a fi ìwà pè wọ́n. Tó bá jẹ́ ọ̀rọ̀ ẹnu la máa sọ fún wọn ni, ẹ jẹ́ a máa rán wọn títí kí wọ́n tó lọ, kí wọ́n tó kú. Ẹgbọ́n kan tí Sheikh sọ́nsìn, wọ́n ní Allah subhanahu wa ta'ala sọ ní ayé àlùfáà pé ẹ bá bẹ̀rẹ̀ tútúbá fún wọn lọ́nà 70 times, Ọlọ́run ò ní foríjì wọn. Allah tastaghfir lahum 70 marratayn, subhanallah, 70 times Ọlọ́run ní òun ò ní foríjì wọn. So iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa, àwa tí àwọn wọ̀nyí iṣẹ́ pọ̀. Ojoojúmọ́ làwọn èèyàn kọjá lọ, àfẹ́ kí nǹkan nínú àwọn ẹbí wa kí wọ́n kọjá lọ as a non-Muslim. Ó léwu. Ẹgbọ́n Ànábì sallallahu alaihi wasallam bí ó ṣe nífẹ̀ẹ́ àwọn èèyàn sí tó, ó sì sọ òdodo yẹn pé ó kú inú náà ní inú ṣẹ́ nǹkan sí. So ẹ jẹ́ àsápá àwọn táwọn wà dáwà wa ọwọ́ gbogbo ló wà. Kò ṣe pé èèyàn ń di àfáà ni ó ṣe dáwà. Ìwọ náà ṣe dáwà nínú ilé ẹ, ṣe dáwà fún àwọn ẹbí ẹ, ṣe dáwà fún àwọn ọmọ ẹ, pa àwọn ọ̀rẹ́ ẹ sínú ẹ̀sìn Islam. Má kàn máa wọ̀ ọ́n lọ. Iṣẹ́ tí Ànábì sallallahu alaihi wasallam gbé fún wa nìyẹn. Ànábì ní kò bá jẹ́ àyà kan ni ó gbọ́ láti ẹni èmi Ànábì sallallahu alaihi wasallam sọ fún àwọn èèyàn. Ànábì ò sí láyé mọ́, ìwọ́de ló kù. Ànábì ti pass legacy yẹn fún wa. Iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa. Ẹ má jẹ́ kó máa wò wọ́n, ká máa wọ àwọn èèyàn níran. Ẹ jẹ́ àpò wọn. Ẹ̀gbọ́n ọ̀rọ̀ kan tí Sheikh tún sọ tí mo mú kún ní pé Sheikh ní èèyàn bá máa ṣẹ̀ kó máa ṣe àwọn ẹ̀ṣẹ̀ oríṣiríṣi, ṣùgbọ́n tó bá sì ní la ilaha illallah yẹn tó fi kú, Ọlọ́run ó possibility wà pé Ọlọ́run á foríjì. So ẹ mú àwọn èèyàn wọnú Islam, ẹ mú àwọn èèyàn kí ó jẹ́ pé tó bá jáde láyé yìí Ọlọ́run sì lè foríjì wọn. Even though tó bá jẹ́ pé wọ́n máa tọ́yà sáré wà bí ìyà iná wò, Ọlọ́run sì yọ wọ́n kù nínú náà yẹn.
so iṣẹ́ pọ̀ lọ wa inshallah ẹ jẹ́ ká ìbéèrè mi ṣe so ìbéèrè yìí ni pé ìbéèrè wà a little bit technical wọ́n ní àdìsí kan wà tí àwọn gbọ́n pé ànábì sallallahu alaihi wasallam ní àwọn kan á wá rọ́ wọ́n máa wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ àìkẹ́mọ̀ níbi odò ànábì káfíà ànábì sallallahu alaihi wasallam ànábì á máa fún àwọn kan ní omi mu ẹni pé àwọn kan wá wà tó jẹ́ pé ànábì wa ní àwọn màláíkà dé pé àwọn lè má yọjú má dé ọ̀dọ̀ wọn àwọn lè ní wọn tẹ̀lé ẹ nílé ayé ní pé kí ẹjọ́ ẹ bá a ṣàlàyé nǹkan tí hadisi. Naam. Hadisi wà nínú tírà Imam Bukhari àti Imam Muslim rahimahumullah. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní tó bá di ní ọjọ́ gbéǹde àlìkìyàmọ̀ táwọn èèyàn bá kúrò ní àwọn stages kankan gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé a ní àwọn ìpele oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ọjọ́ gbéǹde àlìkìyàmọ̀ tí wọ́n bá ń lọ síbi odò Kausar wọn ò ní tí ì débi odò tí wọ́n bá ń lọ síbi odò Kausar tó jẹ́ wípé táwọn èèyàn bá ti mú Ànábì sallallahu alaihi wasallam sọ pé man shariba minhu la yazma'u abada ẹnikẹ́ni tó bá mu nínú omi òǹgbẹ ò ní gbẹ mọ́ láíláí nígbà táwọn èèyàn bá wá ń lọ ọbẹ̀ àwọn màláíkà wá dé wọn kórógà àwọn màláíkà dé wọn kórógà pé ó yá ìwọ padà Ànábì sallallahu alaihi wasallam ni huwa min ummati nínú àwọn ọmọlẹ́yìn mi ni àwọn màláíkà wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam qad baddalu dinahum àwọn ẹni tó rí àwọn ti pa ẹ̀sìn dá òun rò pọ̀ ọmọlẹ́yìn ẹni nígbà tó sí láyé mọ́ wọ́n ti pa ẹ̀sìn dá kọ́lọ̀ kó ṣàánú wa ló fi jẹ́ ń pa gbọ́dọ̀ gbìyànjú ẹ̀rí gẹ́gẹ́ bí ohun tá ń sọ a fẹ́ jẹ́ mùsùlùmí wọ́n ní béèyàn bá tiẹ̀ fẹ́ jẹ ọ̀pọ̀lọ́ kó jẹ́ èyí tó lẹ́yìn fọ́n tán bá ń jẹ ọ̀pọ̀lọ́ pé ẹ̀jẹ̀ èyí tó lẹ́yìn béèyàn bá fẹ́ ṣe Islam ká ṣojú lówó Islam torí pé Islam ò fẹ́ ká wọná Islam ò fẹ́ ká tọ́nà wò ṣáájú ká tó wà lùjọ́ náà ṣùgbẹ́ṣù ohun tó ń dúó lé ni wípé tẹ́ bá tiẹ̀ fẹ́ wà lùjọ́ náà yẹ àní náà iṣẹ́ káti ẹ̀ kọ́kọ́ jọ wà ń bẹ̀ fáwọn ọgbà kan wa qala shaytanu lamma qudiya al-amr gẹ́gẹ́ bọ́n náà ṣe sọ pé ńgbà tọ́rọ̀ bá ti parí ń jọ gbé ní alìkìyàmọ̀ èṣù á máa sọ pé inna Allaha wa'adakum wa'da al-haqq ọlọ́run promise ọlọ́run sì ni òdodo ni wa wa'adtukum fa akhlaftukum èmi náà promise yín tòótọ́ ṣùgbọ́n mo yapa ẹ̀ mo ti sọ fún yín pé ọyá kò séwu ẹnì ṣó nígbẹ̀dẹ́bẹ̀ wàhálà dé mo bá sá padà wa ma kana liya alaykum ó ní mi lágbára lé yín lórí illa an da'utukum èmi mo kàn ń pè yín ni fastajabtumuli ẹ sì ń dá mi ló fala talumuni wa lumu anfusakum ẹ má blame mi o ẹ rí pé tí nǹkan bá ṣẹlẹ̀ onígbà èṣù ní ẹ má sọ pé èṣù ní mọ́ falumu anfusakum ẹ sọ pé yìí ni ẹ má sọ pé èṣù ni kọ́nà ọba kó là wá mẹ́ kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa èròǹgbà èṣù kò fẹ́ ká sin lọ́wọ́n ọba ló fi jẹ́ pé tí wọ́n bá pè nǹkan kan ní àdádálẹ̀ nú ẹ̀sìn ká gbìyànjú ká jìnà sí ìkan nínú àwọn àfẹ́ẹ̀sìn Sufyan aw az-Zuhri ó ní albid'atu ahabbu ila shaytani min al-ma'siyah ó ní kéèyàn jẹ́ aládádálẹ̀ ó ní shaytan nífẹ̀ẹ́ sí ju kéèyàn jẹ́ ẹlẹ́ṣẹ̀ lásán lọ li'anna al-ma'siyah yutabu minha torí pé táwọn èèyàn bá dẹ́ṣẹ̀ ń gbà mí ẹ̀mí wọ́n máa ń bàjẹ́ wọ́n máa ń fẹ́ kúrò díẹ̀ wal bid'atu la yutabu minha ṣùgbọ́n táwọn èèyàn bá ń dáadáa lẹ́nu ẹ̀sìn wọn kì í fẹ́ kúrò ń bẹ̀ ẹ rí wípé àwọn tánàbí fẹ́ tán fẹ́ lé padà yìí ó ṣeé ṣe kó wà nú wọn ẹni tó jó ní bídíà tó jẹ́ pọ́tọ̀ lẹ̀sìn tánàbí mú wá òun náà ló ń fẹ́ ṣẹ̀sìn ànábì ṣùgbọ́n ọ̀tọ̀ ni ohun tó ń ṣe kọ́lọ̀ ọba kó ṣàánú wa kó máa hàn náà wa ní àti mọ́mí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alìkìyàmọ̀ wallahu a'lam. Àmín, alhamdulillah. Ṣé a ṣe lè gba ìbéèrè sí? Náà tafaddal. Inshallah fún àwọn viewers wọn tó bá ní ìbéèrè sí àti àwọn tó tọ́lẹ̀ ń join wa tẹ́ bá ní ìbéèrè fún àwọn Shaykh wa ẹ bá wa type ẹ̀ sórí comment section yẹn a ní àwọn ìbéèrè lẹ́yìn bí Inshallah tó máa ka ti yín náà. Oníbéèrè bẹ́ẹ̀ pé Shaykh ẹjọ́ ẹ ṣàlàyé fún wa ní nǹkan tí ó ń jẹ́ Siraj kíní okùn tó tírín yẹn tí Ànábì ní sallallahu alaihi wasallam pé gbogbo ọmọ ẹ̀dá yẹn agbára ẹ̀ kọjá ọlọ́run bá ní ó sọ nínú wa ma minkum illa wariduha suratu Maryam eléyìí dẹ́rù bá wọn sọ̀hábà ó sì ń pa wọ́n gbé. Sheikh ẹ má bínú ẹjẹ bá a sún rí sí náà ó ti wà bẹ́ẹ̀ náà àwọn èèyàn lè sí.
gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam ṣe sọ pé Ọlọ́run bá sọ nínú súrátù Mọ́ríyàmù pé kò sẹ́dá kan àyàfi kó gba orí ẹ̀ kọjá. Àsírọ́ọ̀tù yìí gẹ́gẹ́ bá Ànábì ṣe sọ fún wa sallallahu alaihi wasallam, ó ní afárá kan ni tá a mọ̀ sí bí bíríìjì yìí ni orí iná jahannama ló wà. Iná jahannama sì ní dúdú ni. Ó túmọ̀ sí wípé a fẹ́ gba orí àyè kan kọjá. Àyè yìí inú òkùnkùn ló wà. Àyè yìí sì ní ẹsẹ̀ ògbójì ni, kò gbèjì ni, àbí báwo làwọn bàbá wa ṣe máa ń sọ. Àwọn àyè tó jẹ́ pé èèyàn méjì ò lè gbabẹ̀ lẹ́ẹ̀kan náà ni. Èèyàn wá fẹ́ gbabẹ̀ kọjá. Orí jahannama ló wà. Ibẹ̀ ló ti jẹ́ wípé àwọn kèfèrí orí afárá yìí ni wọ́n wà tí wọ́n máa gbabẹ̀ já sínú náà. Ṣùgbọ́n àwọn onígbàgbọ́ òdodo Ọlọ́run bá máa là wọ́n bẹ̀. Nínú Suratul Hadid, yawma tara al-mu'minina wal-mu'minat yas'a nuruhum bayna aydihim wa bi'aymanihim bushrahumul yawm. Ọlọ́run ní ọjọ́ tó jẹ́ wípé ẹ rí àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin. Yas'a nuruhum bayna aydihim wa bi'aymanihim. Ẹ rí ìmọ́lẹ̀ wọn a máa gba wájú a máa gbẹ̀yìn. Ọlọ́run bá máa fún wọn ní ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ yìí ni wọ́n fi gun orí afárá sírọ́ọ̀tù yìí. Àwọn ìmọ́lẹ̀ tá wá ń sọ yìí ni bí ṣe olóore oníkálukú bá ṣe tó bẹ́ẹ̀ náà ni ìmọ́lẹ̀ ṣe máa tó. Ẹlòmíì ìmọ́lẹ̀ titi ẹ̀ á dà gẹ́gẹ́ bí òkè. Ẹlòmíì ìmọ́lẹ̀ ti ẹ̀ gẹ́gẹ́ bí torchlight tá ń lò nílé ayé ni. Òun náà ṣáàrí nǹkan. Ọlọ́run bá lékè ọlá ó ní tó bá wá di ní àsìkò yìí, yawma yaqulul munafiquna lilladhina amanu dhuruna falnatamisu minkum nura. Ọlọ́run bá ní lọ́jọ́ tá ń sọ yìí, àwọn mùnáfìkì wọ́n á máa sọ fún àwọn tó jẹ́ mùmíní pé ẹ dúró dè wá, unzuruna, ẹ dúró dè wá, faltamisu nura, káwa náà bá lè rí nínú ìmọ́lẹ̀ yín, ká lè rí nínú ìmọ́lẹ̀ yín. Mùnáfìkì ò ní ní ìmọ́lẹ̀ níjọ́ tá ń sọ yìí, wọ́n á máa bí àwọn mùmíní pé ẹ jọ̀ọ́ ẹ dúró dè wá. Ṣé mọ̀ pé tó bá fẹ́ rìn lọ́nà tó rẹ̀ tó ní torchlight tó ń tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ náà eléyà máa jàǹfààní fún. Àwọn mùmíní wọ́n wá sọ fún wọn pé ẹ padà lọ sẹ́yìn ibi ta ti ń bọ̀ yẹn lọ mú mọ́lẹ̀ ti yín náà. Àwọn mùnáfìkì wọ́n gba ẹ̀tàn jẹ. Ṣé mọ̀ pé yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun. Ọlọ́run láwọn mùnáfìkì wọ́n á máa rò pé àwọn ń tan náà bá àtàwọn onígbàgbọ́ òdodo. Àwọn onígbàgbọ́ òdodo náà ń bọ̀ wá tàn wọ́n. Tó bá di ní ààyè wọ́n á sọ fún wọn pé qila rji'u wara'akum faltamisu nura. Ẹ padà lọ sẹ́yìn ẹ lọ wá ìmọ́lẹ̀ titi yín náà. Nígbà tó bá padà pé káwọn lọ mú iná tí wọ́n fẹ́ fi ríran nú òkùnkùn yìí, Ọlọ́run bá ní àwa di wípé faduriba bainahum surin. Ọlọ́run bá ní àwa gbé fẹ́ǹsì kan àgbé sáàrin wọn fihi batinuhu rahma. Ọlọ́run ní ẹ̀yìn fẹ́ǹsì ìkẹ́ Ọlọ́run bá ló wà mẹ́ rahma, òun náà làlùjánnà. Wa zahiruhu min qibalihi al-adhab. Ṣùgbọ́n yìí ń kọ́ ìyà ló wà ń bẹ̀. Kí ni ìyà náà? Òun náà ni ìyà náà. Òun ni ìyà náà. So àsírọ́ọ̀tù yìí, òun náà làwọn mùmìnì àgbà tí wọ́n á fi lọ já sálùjánnà. Orí ẹ̀ làwọn mùnáfìkí àti kèfèrí àgbà tí wọ́n á fi já sínú náà. Kọ́lọ́run bá kó fi ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa. Kó má jẹ́ onira fún wa. Ìmọ́lẹ̀ tá a fi rìn lórí afárá yìí, Kọ́lọ́run bá kó fún wa. Àmín. Wallahu a'lam. Àmín. Jazakallah khairan Shaykh. Jazakumullahu khairan. Fáwọn tá a bá ní ìbéèrè, a lè type sórí comment section fún àwọn Shaykh wa. Wọ́n wà lórí ìkàlẹ̀ báyìí. Sọ̀rọ̀ ìbéèrè kan náà tá a tún níbí ni pé Shaykh oníbèrè ní ẹjọ́ ẹ ṣàlàyé fún wa pé àwọn ti gbọ́ rí pé wọ́n ní ṣèitán tí èèyàn máa fẹ́ jáde láyé ní pé kí ṣèitán máa wá báyàn ní àsìkò tí ó fẹ́ jáde láyé ní pé kí ó ṣe kèfèrí. Ǹjẹ́ gbogbo èèyàn ní ṣèitán máa gbá àbí àwọn kan ṣèitán lọ bá? Bẹ́ẹ̀ni, bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn, ihdaru al-muhtadir. Ẹni tó bá ń pọ̀ kakú torí pé ṣèitán ó fẹ́ ká parí ẹ̀ síbi kúfúrù náà ni pé ká ṣẹbọ sọ́lọ́run ọba. Ṣèitán máa wá. Al-Imamu Ahmad rahimahullah. Imamu Ahmad ó jẹ́ nínú àwọn ọ̀tá èṣù, nínú àwọn tó jẹ́ wípé èṣù bẹ̀rù tó sì kórìíra wọn tó pọ̀ gẹ́gẹ́ bó ṣe kórìíra Umar, bẹ́ẹ̀ náà ni ó kórìíra ó sì bẹ̀rù Imamu Ahmad látara ìdúró dédé wọn. Táwa náà bá dúró dédé, èṣù á máa bẹ̀rù wa.
tá a bá ń gbàbí kan báyìí èṣù á sì máa yàgò kúrò ńbẹ̀ kọ́nà máa ń ṣe ìṣerú dáadáa báyìí fẹ́ nìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bó ṣe ṣe fún Umar radiyallahu anhu idha salaka Umar fajjan Ànábì sallallahu alaihi wasallam ní tí Umar bá ń gbójú ọ̀nà kan báyìí salaka shaytanu fajjan akhar èṣù á sì rọra sọdá sódì kejì pé Umar ló ń bọ̀ yẹn á sá lọ fún Umar kọ́nà máa ṣe ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa náà. Imam Ahmad ọmọ ẹ̀ Salih nígbà tí ìmáàmù fẹ́ kú ó wá ń sọ fún ìmáàmù pé kí ìmáàmù sọ ó ń ṣe telqin ẹ̀ ó ń pe la ilaha illallah sí bàbá ẹ̀ lẹ́nu bàbá ẹ̀ wá sọ pé leisal an leisal an leisal an kò ń ṣèsìn kò ń ṣèsìn ẹ̀rù bá ń ba ọmọ yìí ẹ̀rù ń ba ọmọ yìí pé bàbá òun ló fẹ́ kú yìí ìmáàmù gbogbo àgbáyé ìmáàmù gbogbo mùsùlùmí ìmáàmù ahlùsúnnà òun ló fẹ́ kú yìí láàní kó pe la ilaha illallah tó ń sọ pé rárá o kò ń ṣèsìn nígbà tára ẹ̀ wá wálẹ̀ ọmọ ẹ̀ wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ìrẹ́ bàbá mi lẹ́ẹ̀kan ń sọ pé kò ń ṣèsìn kò ń ṣèsìn ẹ̀rù ń bà wá bàbá ẹ̀ wá sọ pé wọ́n kọ́ ni mò ń bá wí ó ní ṣèitán ni mò ń bá wí mò ń sọ fún ṣèitán pé rárá mi ì tí ì pọ̀ kakú àdánwò ìtìjú tó máa rí pé ohun tó fẹ́ yẹn pé kì í ṣẹbọ kẹ́yìn ayé mi yẹn mi ì ní ṣẹbọ àìwá ṣẹbọ ìtìjú ìbànújẹ́ ló máa jẹ́ fún ẹ ṣùgbọ́n bànújẹ́ yẹn ò tí ì yá báyìí ó kù díẹ̀ ṣó ti yé Ànábì sallallahu alaihi wasallam náà fi rinlẹ̀ fún wa béèyàn bá fẹ́ kú ṣèitán máa wá láti lè gbìyànjú pé kó jẹ́ wípé ohun tá a máa sọ kẹ́yìn ayé wa nǹkan burúkú ni ló fi jẹ́ pé tá a bá rẹ̀ tí ó ń pọ̀ ká kú àbẹ́ tó ń ṣàìsàn ká má máa jìnnà sí wọn á lè jàǹfààní látara wípé tí àwọn ẹni bá fẹ́ jáde láyé ká jẹ́ ń tá wà pẹ̀lú wọn ìmárí wa ìmá sọ dáadáa sí pẹ̀lú wọn ó máa jẹ́ sábàbí kí èṣù má bàa ní agbára lé wọn lórí kọ́nà ọba àlékè ọlá kó jẹ́ kí a fi dáadáa àti la ilaha illallah ká fi kẹ́yìn ayé wa wallahu a'lam. Alhamdulillah jazakallahu khairan Shaykh. Jazakumullahu khairan. So ìbéèrè mi tún wà ní pé ṣé ǹjẹ́ tí èèyàn bá ti kú tí èèyàn bá ti wà ní òsàárè ǹjẹ́ ó kàn máa sùn lọ ni àbí ṣé ìgbádùn náà tó wà nínú sàárè àbí gbogbo àwọn tó bá ti kú yẹn ní pé ṣé wọ́n kàn máa jó di àìkíámọ̀ ni ṣé ìgbádùn á máa bá wọn ni ṣé àwọn náà máa ṣe ayé bíi tiwa bẹ́ẹ̀ a ṣe ń ṣe ayé bíi ni àbí báwo ni ń pé kẹsàn-án. Naam, ìṣẹ̀mí àwọn ará sàárè ìgbádùn ni ṣó ti yé fún àwọn tó bá jó nígbàgbọ́ òdodo àwọn tí wọn bá gbọ́ náà bá gbọ́ ìyà ni ohun tí Ànábì sallallahu alaihi wasallam fi rinlẹ̀ fún wa òun náà ní páwọn ẹni wọn á sùn nínú sàárè oorun ìdẹ̀kùn kọ́lọ́n ọba kó má jẹ́ àsunrun ìnira inú sàárè afẹ́ fún wọn káwá wò pókè afẹ́ máa ṣe bàdàṣà máa tìláwà ń bẹ̀ ni gbogbo eléyìí ò ń ṣiṣẹ́ inú sàárè ṣó ti yé iṣẹ́ ilé ayé ni ṣáwá máa kírun ń bẹ̀ ni rárá iṣẹ́ ilé ayé ni so a rí pé oorun náà ìsinmi ni téèyàn bá ń sùn tọ́lọ́ ń fún ní ìsinmi látàrẹ̀ ìsinmi ni so lára àgbádùn ni àwọn nǹkan tó wà ní àyè a máa fẹ́ sí wọn àwọn tí ọ̀rọ̀ wọn tún lálàyé síwájú àṣùhádà àwọn tí wọ́n kú sí ojú ọ̀nà Ọlọ́run ọba Ànábì sallallahu alaihi wasallam ó ní arwahuhum ó ní ẹ̀mí wọn wọ́n á fi sínú àwọn ẹyẹ yìí wọ́n á máa mú ẹ̀mí wọn yìí wọ́n á máa mú lọ kiri ká àlùjánnà tí àlùkìyámọ̀ á fi dé so kọ́lọ̀ fi wá ṣe kòńgẹ́ dáadáa ohun tó gbajúmọ̀ náà ni wípé tí àwọn mùsùlùmí tán gbọ́ náà bá gbọ́ tán bá ti yege níbi ìbéèrè àwọn màláíkà wọ́n á sùn nínú sàárè oorun ti gbádùn oorun ti dẹkùn kọ́lọ̀ ọba kó má ṣe ní rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa wallahu a'lam. Àmín jazakumullahu khairan Shaykh. Alhamdulillah. Jazakumullahu khairan. Ìbéèrè náà ṣé mélòó ní ká gba sí Shaykh náà tafaddal wasilu. Okay naam. Ẹ jẹ́ a continue. Ayakumullah sir. So oníbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ń pé àwọn ti gbọ́n pé àwọn tó kó aṣọ àdá ń pé ara wọn ń jẹ ara wọn báyìí kan jẹrà ó máa wà bí wọ́n ṣe kú yẹn ń pé àwọn mùsùlùmí tó kú kí ló máa ti pè kí ní Yorùbá aṣọ àdá ní Yorùbá tí wọn kú ní ikú ṣẹ̀hídì ń pé ṣé tí àwọn mùsùlùmí yẹn bá jẹrà ṣé Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí wọn ni àbí báwo ni ó ṣe ní sọ. Àkọ́kọ́ ni pé gbogbo ẹ̀mí tó bá kú òun náà ni wípé Ọlọ́run bá ní minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra Ọlọ́run bá ní inú yẹ̀pẹ̀ láti dá yín ibẹ̀ náà la máa dá yín padà sí ibẹ̀ náà la máa ti mú yín jáde
gbogbo wa pátápátá a máa di yẹ̀pẹ̀, gbogbo wa pátápátá. Àyàfi àwọn díẹ̀ nínú àwọn ẹ̀dá Ọlọ́run ọba, minhumul anbiya, nínú wọn làwọn ànábì Ọlọ́run ọba. Ọlọ́run ọba ṣe ilẹ̀ ní èèwọ̀ láti jẹ ara wọn. Nínú wọn ni àwọn ṣùhàdáhù, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. Ilẹ̀ jẹ ni, ilẹ̀ ò jẹ ni, kò túmọ̀ sí kẹ́, kò sì túmọ̀ sí ìyà. Àwọn kan wà, ìyà ni wọ́n ń jẹ, ṣùgbọ́n Ọlọ́run ọba ò ní jẹ́ kí ilẹ̀ jẹ ara wọn. Ọlọ́run ọba ní a máa ṣẹ́ ara Fìràúnà kù. Iṣẹ́ ara Fìràúnà kù, a rí pé tẹ bá dé Egypt lénìí, a sì ráwọn ara kan táwọn èèyàn sọ pé Fìràúnà tàná náà ni. Pẹ̀lú ẹ̀ wá ní, ṣé ìdẹ̀kùn wá ni? Kò kìí ṣe ìdẹ̀kùn. A lè rí òkú kèfèrí kí títì fẹ́ gbabẹ̀ kọjá kan padà wú àyè yẹn, ká padà rí wípé òkú ẹ̀ ò jẹrà. Ṣó wá túmọ̀ sí pé Ọlọ́run ọba kẹ́ ni? Ọlọ́run ọba ò kẹ́ o. A sì lè rí òkú mùsùlùmí kó jẹ́ wípé bóyá ńgbà tó kú tán ààrẹ ò wá jẹrà. Ìyẹn náà àwa ní tẹ̀bàtì ká wá sọ di bàbàrà pé òkú yẹn ààrẹ ò jẹrà o, ẹni Ọlọ́run ni o, ìgbà ni o. Eléyìí ìmọ̀ kọ̀kọ̀ ni, torí pé ń tààrẹ ò jẹrà yìí náà kọ́lọ́run ọba kó má fìyà jẹ wá. Fa'alu lima yurid, ọba tí máa ń ṣe ohun tó wù ní. Ohun tó jà ní pé kí ló ní kálukú wa kí la ṣe, kí la tì síwájú, kọ́lọ́run fi wá ṣe kòńgẹ́ dáadáa. Ká má sọ ilé di nǹkan bàbàrà, ara jẹrà, ara ò jẹrà, ká wá máa fi dájọ́ lórí pé èèyàn kan ẹni ire ni, èèyàn kan kò ń ṣe ẹni ire. Torí pé Ọlọ́run bá máa dán wa wò, ṣètán á sì máa lo àwọn nǹkan yìí láti fi wọ̀ wá lára. Débi wípé àwọn ẹlòmíì tí òkú mi bá kú tán rí pé kò jẹrà, wọn ò sin ẹni tẹ́lẹ̀, wọn ò jọ́sìn fún. Ó lè jẹ́ látara ilé wọn wá sọ di bàbàrà pé tá bá níṣòro àyàfi ká máa pe bàbá yìí o, àwọn bàbá tẹ̀mí tára wọn ò jẹrà yìí, ó ṣeé ṣe kí wọ́n gbé àdúrà wa lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba. Látara bẹ́ẹ̀ ká gbìyànjú ká má ṣe àṣejù látara àwọn ẹni tí wọ́n ti lọ. Wallahu a'lam. Àmín, jazakumullahu khairan. Alhamdulillah. Fáwọn viewers wa tí wọ́n ṣe ìjẹ́ ìwọ̀n tí wọ́n bá ní ìbéèrè, ẹ lè type ẹ̀ sórí comment section. Àwọn àmàkàyé lè fún àwọn Shaykh wa, ẹ lè type ẹ̀ sí comment section yẹn. Alhamdulillah. Shaykh, ìbéèrè kan náà tí a tún níbí ni pé ẹjọ́ ẹ ṣàlàyé fún wa lórí àwọn ṣe sọ lórí àkọ́rí wáàsí yìí ni pé kí ni àwọn iṣẹ́ tí a lè ṣe kalẹ̀ fún ọ̀la. Ní pé for example tí person A tí ó bá ṣiṣẹ́ tó wúwo in weight ju person B lọ, ṣé ìjẹ́ bákan náà ló máa wà lọ́jọ́ nínú àìjọ náà, àbí ipò levels máa wà ní àìjọ náà fún àwọn tó bá ṣiṣẹ́ jùlọ àwọn lọ? Ọlọ́run ní lahum darajatun inda Allah. Ọlọ́run láwọn èèyàn wọ́n ní ipò lọ́dọ̀ Ọlọ́run ọba jura wọn lọ. Tilka rusulu faddalna ba'dahum ala ba'd. Ọlọ́run láwọn ànábì Ọlọ́run ọba gan agbé ọlá fáwọn kan lórí àwọn kan. Bó ní kálukú bá ṣe ṣiṣẹ́ sí, òun náà lọ́lọ́run ọba ṣe máa san ní ẹ̀san rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ní man qara harfa min kitabillah, ẹni tó bá kára fi kan nínú tírà Ọlọ́run ọba falahu bihi hasana, agbalada, wal hasanatu bi ashri amthaliha, ládá ta sì ń sọ ní mẹ́wàá ni. Ẹni tó ka odidi Qur'an, ṣe mọ̀ pé ta bá multiply ẹ̀, a lè fi wé ẹni tó ka júzù kan. Nígbà táwọn méjèèjì tí wọ́n bá ní ikhlas, tí wọ́n kà nítorí t'Ọlọ́run ọba, tí wọ́n sì ka bó ṣe yẹ kí wọ́n kà. Ẹni tó ka odidi, ó gbọ́dọ̀ gba ládá ju ẹni tó ka ààbọ̀ lọ, tí wọ́n bá jọ ní ikhlas. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ẹni tó ṣiṣẹ́ díẹ̀, ikhlas ti ẹ̀ wá wúwo ju ti ẹni tó ṣiṣẹ́ púpọ̀ lọ, ikhlas yẹn l'Ọlọ́run bá máa kọ́kọ́ wò, torí pé ikhlas yẹn ńkọ́ òun ló jájú nínú iṣẹ́. Kò sáǹfààní nínú iṣẹ́ tá a ṣe nítorí t'Ọlọ́run ọba àlékè ọlá. Èyí t'Ọlọ́run ọba kọ́kọ́ fẹ́ wò ni pé ṣe nítorí tèmi Ọlọ́run ọba àlékè ọlá. So téèyàn bá ti wá ṣiṣẹ́ nítorí t'Ọlọ́run, bàbá ṣe sí, bẹ́ẹ̀ náà la ṣe máa gbà. Ẹni tó ná 1 million sójú ọ̀nà Ọlọ́run ọba, a lè fi wí ẹni tó ná 500,000. Bó tiẹ̀ jẹ́ wípé nígbà míì náà ni ẹni tó ná nǹkan kékeré ó ṣeé ṣe kó wúwo ju ẹni tó ná nǹkan ńlá lọ. Ẹni tó ná 1 million ó lè jẹ́ pẹ̀lú ìrọ̀rùn ló fi mú, ó kàn náwó mú báyìí ni, ló wò pé ẹ ṣá gbà. 1 million yẹn kò tó 5 naira nínú owó tó ná. Àwa rẹ̀ lómi tó jẹ́ pé 20 naira péré ló ní, ó wá fi gbogbo 20 naira ilẹ̀ nítorí t'Ọlọ́run ọba. Lẹ́yìn ìgbà tó náwó ìtàn, ebi bẹ̀rẹ̀ ni látara pé kí ni kò sí nǹkan kan mọ́. Irú ẹni yìí a rí pé ohun tó ná yìí náà ohun tó wúwo níwájú Ọlọ́run ọba ni. So ohun t'Ọlọ́run ọba máa fi wo ohun tó pọ̀, ó lè má jẹun táwa fi ń wò. Àwa lè wo adad pé òǹkà,
Ọlọ́run bá lè má wò kọ́lọ́run bá wo ipò tẹni tó náwó tó wà àti àyè téèyàn ti náwó. Ọlọ́run bá lè kí ọlá sọ wípé la yastawi minkum man anfaqa min qabli al-fathi wa qatal. Àwọn tó ti náwó sójú ọ̀nà Ọlọ́run bá ṣáájú fatihu Makkah nígbà tẹ́sìn ti gbà tí gbogbo èèyàn ti ń ṣẹ̀sìn, Ọlọ́run lè fi wọ́n wé. Àwọn tí wọ́n ń ṣẹ̀sìn nígbà ayé tí nǹkan nira, lè fi wọ́n wé àwọn tó jẹ́ pé nígbà tí nǹkan ti dìdẹ̀kùn òun ni wọ́n ń ṣe. Tá bá wo hijab nílẹ̀ wa Yorùbá lénìí, a rí pé ó ti di nǹkan tí gbogbo èèyàn ń lò. Àwọn kan ló jẹ́ wípé nígbà tí wọ́n ń lò, àwọn òbí wọn yọ àdá sí wọn, àwọn òbí wọn sun aṣọ wọn níná. Irú àwọn ẹni ìládá tí wọ́n máa gbà lè fi wí àwọn tí wọ́n ń lò lénìí. Àwa ta tún wá ń lò lénìí náà, a tún ní fi ládá wa, a ní fi wé tàwọn tó fẹ́ lò lọ́la, tí àwa bá ṣiṣẹ́ tá jẹ́ kó rọrùn fáwọn tọ̀la. Ṣùgbọ́n tó máa ń bani nínú jẹ́ òun náà ní pàwá tèmi, ohun táwọn tàná ṣe akọ̀ ń jẹ́ ni láì ṣekun. Kọ́lọ́run bá kó foríjì wá kó sì tún wa ṣe. Àmín, àmín, àmín. Naam. Alhamdulillah. Sheikh, ìbéèrè yìí náà ni follow up question lórí ìtẹ́jẹ̀ dáhùn yìí ni pé wọ́n ní wọ́n sọ̀rọ̀ nípa Jannatul Firdaus. Jannatul Firdaus nípa òun ni olórí àwùjọ náà. Ní pé kí ni àwọn iṣẹ́ téèyàn lè ṣe láti fi lè wọnú ti Jannatul Firdaus yẹn? Because ẹ mọ̀ pé àwọn àjọ náà wà, àwọn àjọ náà wà tó jẹ́ pé ó dáa. Ṣùgbọ́n téèyàn bá fẹ́ tájẹ̀tì ètò ga jù yẹn, kí ni àwọn nǹkan téèyàn lè fi débẹ̀? Naam, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, nǹkan alákọ̀ọ́kọ́ tó ní ká ṣe òun náà ni àdúà. A máa bẹ Ọlọ́run fún. Ẹlòmíì wá lè rò pé àṣà máa ṣe àdúà láì ṣiṣẹ́ ni. Àdúà gan náà iṣẹ́ ni. Àdúà láì ṣiṣẹ́, àdúà gan fún rẹ̀ iṣẹ́ ni. So a máa ṣe àdúà. Ànábì sallallahu alaihi wasallam ní fastalullaha Firdaus. Ẹ máa bẹ Ọlọ́run ọba fún Firdaus. So a máa bẹ Ọlọ́run ọba pé kọ́lọ́run ọba kó fún wa ní Firdaus. Nínú iṣẹ́ tó máa dá téèyàn lè ṣe láti fi gba Firdaus, òun náà ni wípé ká máa tún ìmánì wa ṣe ní gbogbo ìgbà. Ká máa tún ìmánì wa ṣe ní gbogbo ìgbà. Nínú tá lè ṣe, tá lè fi rí Firdaus, òun náà ni pé gbogbo tá bá fẹ́ ṣe, ká rí pa ṣe torí t'Ọlọ́run ọba, kódà kò jẹ́ pé nǹkan ìkéré. Àwọn eléyìí náà ní iṣẹ́ olóore tó ga jùlọ, al-iman, ìgbàgbọ́, al-ikhlas, kéèyàn ní ikhlas. Lẹ́yìn náà ni wípé ad-da'wa, ká máa pèpè sí ojú ọ̀nà Ọlọ́run ọba. Wa man ahsanu qawlan mimman da'a ila Allah. Tálẹ́ tó fi ń dá jùlọ tó dà gẹ́gẹ́ bí ẹni tó ń pèpè lọ sójú ọ̀nà Ọlọ́run. Wa amila saliha, bó ṣe wá ń pe àwọn èèyàn lọ síbi dáadáa, òun náà wá ń ṣe. Kò dàbí agbèrò tó ń pèrò sọ́kọ̀ tó jẹ́ pé ńgbà tí mọ́tò kún tán, òun ò bá wọlé. So ká jẹ́ tí a máa pèpè sí dáadáa, tá sì máa ṣe dáadáa. Àwọn eléyìí tá bá ń ṣe pẹ̀lú ògo Ọlọ́run ọba, kọ́lọ́run kó má ṣe wá ní ọmọ àlùjànnà Firdaus. Kọ́lọ́run kó fi ṣe sàárà fún wa. Iṣẹ́ wa kò gbé, ìmánì wa kò gbé, ṣùgbọ́n a ní rọ̀jáwù, a ní àgbéǹlé pé Ọlọ́run ọba tí máa ń ṣe sàárà fẹ́rú ni, kó má ṣe fi àwọn dáadáa báyìí kó fi ṣe sàárà fẹ́ ní kọ̀ọ̀kan wa. Wallahu a'lam. Àmín, alhamdulillah. Sheikh, èmi náà wá níbẹ̀ o. Pé tíyàn bá fẹ́ dé ibi tíyàn bá fẹ́ súnmọ́ Ànábì sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ní Jannah, kí ni àwọn iṣẹ́ tíyàn máa ṣe fi súnmọ́ Ànábì sallallahu alaihi wasallam? Arákùnrin kan bi Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó ní ìrì Ànábì sallallahu alaihi wasallam, mo fẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ nínú àlùjànnà. Ànábì sọ fún pé a'ini bi kathrati sujud. Ràn mí lọ́wọ́ pẹ̀lú pé kó máa pọ̀ lẹ́ni tó ń forí kanlẹ̀ tó ń ṣe sujud. Allahu Akbar. Ànábì sallallahu alaihi wasallam bó ṣe sọ fárákùnrin nìyẹn. Ó ní pọ̀ lẹ́ni tó jẹ́ wípé a máa ṣe sujud. Kathratu sujud, kó máa forí kanlẹ̀ gbogbo ìgbà, kó máa yan náfìlà tó pọ̀ tó bá ti ń ṣe léyìí. Ó ní as'aluka rafiqaka fil janna, mo fẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní Ànábì sallallahu alaihi wasallam ní àlùjànnà. Ànábì ní a'ini bi kathrati sujud. Ràn mí lọ́wọ́ tó bá fẹ́ iṣẹ́ tó máa ṣe tí máa lè fi tọrọ pé wọ́n náà wo nǹkan báyìí tó ṣe. Òun náà ni pé kó máa ṣe sùjúdù tó pọ̀. So téèyàn bá ṣe sùjúdù tó pọ̀, á jẹ́ sábàbí láti lè wà ní ẹ̀gbẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó sọ nínú hadithi mi pé as'adu nnasi bi shafa'ati yawm al-qiyamah. Àwọn tí wọ́n máa lẹ́tọ̀ọ́ sí kí n ṣìpẹ̀ fún wọn, kí n tọrọ fún wọn jọ́ gbèdé al-qiyamah jù. Man qala la ilaha illallah mukhlisan min qalbi. Òun náà làwọn tí wọ́n dúró ti la ilaha illallah, tí wọ́n ń wí jáde lẹ́nu tó sì dénú ọkàn wọn. Tá bá ń ṣe léyìí, á jẹ́ sábàbí ká lè máa wà lẹ́gbẹ̀ẹ́ Ànábì sallallahu alaihi wasallam. Kọ́lọ́run ọba kó má ṣe ní ìrọ̀rùn. Ẹgbẹ́ Ànábì báyìí, kọ́lọ́run ọba kó jọ kó fi mí síbẹ̀,
kó sì fi ẹnì kọ̀ọ̀kan wa àtàwa náà náà sí àmì ẹgbẹ́ ànábì sallallahu alaihi wasallam. a rí i pé ẹgbẹ́ ànábì sallallahu alaihi wasallam jọ́ tá à ń sọ yìí ẹgbẹ́ ìyá kún kọ́lọ̀ ọba kó má ṣe ilé ìwọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ̀ kó ṣàánú wa. àmì àmì alhamdulillah alhamdulillah ó dà pé bíi tí a máa fi tì náà rè inshallah kí a lè jẹ́ káwọn ọpẹ́ ní ṣẹ́kọ̀ọ́ náà fọ́lọ́run lọ the rest dáadáa inshallah. inshallah jazakumullah jazakumullah khairan khairan wa wa antum barakallahu jazakumullah khairan fikum ya sheikh. allahumma amin. Iyakumullah sir. Alhamdulillah sheikh inshallah àwọn viewers wa ẹ jẹ́ fún àti èmi náà pẹ̀lú fúnra mi ẹ fún wa ní nǹkan tí ká mú lọ́lẹ̀ as gift lọ́dọ̀ tí advice ti ní torí àwọn sábà náà máa ń bèèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam pé kí wọ́n náà fún wa ní advice bí àwọn ọmọ. ya ayyuhal ladhina amanu ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo nínú suratu Muhammad ati'u Allaha wa ati'u rasula ẹ tẹ̀lé ọlọ́run ọba ẹ tẹ̀lé òjíṣẹ́ wala tubtilu a'malakum ẹ sì má baṣẹ́ ọwọ́ yín jẹ́. olórí tí máa ń baṣẹ́ ẹni jẹ́ òun náà ni pé ká má tẹ̀lé ọlọ́run ọba ká má tẹ̀lé òjíṣẹ́. nígbà tá a bá ti ń tẹ̀lé ọlọ́run tá a ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run bá máa tún àlámọ̀rí wa ṣe. ya ayyuhal ladhina amanu taqullaha wa qulu qawlan sadida ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ bẹ̀rù ọlọ́run ẹ sì máa wí dáadáa ni ẹ máa wí yuslih lakum a'malakum tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá àlíkíọ́lá abayín túnṣe yín ṣe abayín túnṣe yín ṣe kọ́lọ́run bá kó má ṣe ìtúngbèsí ayé wa ṣe dáadáa ayé àti tọ̀run kọ́lọ́run kó ṣe fún wa ohun tá a máa ṣe tá a fi rójú rí ọlọ́run kọ́lọ́run má ṣe ṣe fún wa èyí tá a máa ṣe tá a fi rí ìbínú ọlọ́run ọba kọ́lọ́run bá kó má ṣe gbé wa jìnnà sí. rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم وعليكم السلام وبركاته. وعليكم السلام ورحمة